amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa kí yín káàkiri níbi tí ẹ ti ń wò wá ṣàlàáfíà ní ṣó ń dùn kò ní lè mọ alágbára lágbogbo yín káàkiri ẹ̀yin tí ó di Star Times ní Nàìjíríà wa ń bí lẹ́kọ̀ọ́ lé torí Èkó la wà lẹ́nìí Ìbàdàn lé Olúyọ̀lé Ẹ̀gbámọ́lé ṣàbí àwọn tí lọ́rin Àfọ̀njá Òṣogbo Òròkì Àkúrẹ́ Olóyè Mẹ́kù káàkiri adúpẹ́ lọ́wọ́ yín ẹ kú fẹ́ bẹ́ẹ̀ ṣe ń kọ̀ sí wa lórí nígbà tí adúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan kò ní bàjẹ́ láéláé ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára tẹwà nílùú Amẹ́ríkà United Kingdom Canada ní Europe Asia Australia káàkiri tẹ̀ ń sọ pé nígbà tí náà lọ sọ adúpẹ́ lọ́wọ́ lọ bá ṣe ń lọ káàkiri tá à ń gbé àwọn àgbààgbà eléré olórin oníjó onílù adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo yín náà ni ẹ̀ ń gbádùn ẹ̀ dẹ̀ ń fi àdúrà ẹ̀ fi ránṣẹ́ sí wa adúpẹ́ lọ́wọ́ èjìrè yìí là èmi náà mo tún ti dé sójà àwòrán yín ẹ̀ mọ bí ṣe máa ń dé ẹ̀rí pé mo wọ ṣọṣẹ́ lẹ́nìí torí ìfẹ̀rẹ̀wérẹ̀ ni ó máa kí i láwálé tẹ̀mọ́wọ́ àjọ wà ń bí ni kò ní bàjẹ́ láéláé pẹ̀lú Sunday ayé ọba Ìkòròdú ọ̀gá la wà lẹ́nìí lára àwọn ìfẹ̀rẹ̀wérọ̀ tó yẹ pé yóò kí torí pé ẹni tí afẹ́ bá ṣe ìfẹ̀rẹ̀wérọ̀ lẹ́nìí ibi tí wọ́n fi sí pọ̀ nǹkan tó yí ọ̀pọ̀lọpọ̀ yóò tẹ̀ mọ́ ń pa wọn mo bá ṣe máa ń ṣe àmúwá fún yín lórí ètò lẹ́nìí orúkọ yẹn káàkiri mo mọ̀ kó dà ń kó orúkọ yẹn gan tàn jọ̀wọ́n fúnra wọn lọ àmọ́ bá ti ń ṣe lórí nígbà tí gbogbo wọn tó bá ti jẹ́ pé àgbà ni wọ́n nídìí iṣẹ́ ẹ̀gbọ́n wa yà lè kún wọn ló nílù mọ̀ a lè kún wọn ló lórin àtún lè kún wọn láwọn tó yẹ pé wọ́n ń darí torí àǹtí mẹ́nubà yẹn pé kéèyàn jẹ́ manager big band àwọn náà tún sáré pé 3-in-1 ó pọ̀ Alhaji Taofik Àmọ̀wò ẹ wò pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ gbogbo àgbáńláyé ẹ mọ̀ ọ́ sí Tao Balinga bàbá o mo kì í sà. ẹ káàsán olóòtú. ṣé dára la bá yín. alhamdulilayi. Tao Balinga ó pọ̀. orúkọ tó tọ̀ káàkiri àgbáńláyé. ó pọ̀. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn olólùfẹ́ yín káàkiri wọ́n ń wò yín báyìí kọ́kọ́ kí wọ́n gbẹ̀yìn wà lórí ètò lẹ́nìí. mo kí gbogbo ọmọ Nàìjíríà gbogbo worldwide gbogbo bíkíbi tẹ tí ń wò wá lẹ́nìí mo kí gbogbo yín o àṣírí wa bò gbogbo nǹkan tó ní kálukú bá dáwọ́ lé á ṣe é ṣe fún wa ní wàrà wa tì ẹ kú fẹ́ tẹ́ni sí wa Ọlọ́run ní kọ́yìn kò ní kọ́ di àìmọ̀ ṣe tí. ẹ ṣé bàbá Tao Balinga nìyẹn Alhaji Tao Balinga bàbá ibi tá a máa yà pọ̀ díẹ̀ o lóòótọ́ gbogbo yàn ọmọ ọgbọ́n àwọn náà ni bàbá ni àwọn náà lẹ́rìn yẹn àmọ́ a máa mú pàápàá torí ọlọ́gbọ́n ni olóye nìyí àwọn yóò dẹ̀ mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan pa yín àmọ́ lórí ètò lẹ́nìí a máa yànnàná ẹ̀ fún Ọlọ́run á dẹ̀ fún wa ṣe bàbá mi ẹ jẹ́ ká mú bí ṣe máa mú láti ilẹ̀ gangan ọmọ bọ gangan ni Tao Balinga orúkọ yẹn ń bo gangan ní ilé yín mọ́mílẹ̀ ti wà ká mú láti bẹ̀. ẹ ṣe olóòtú orúkọ mi ni Taofik Àmọ̀wò Balinga orúkọ mi pọ̀ o tàbá ní ká máa tu o torí tàbá tún rí àwọn kan tó ti dọ̀wà ti pẹ́ wọ́n á tún pè mí ní Ayankusi. Ayankusi. yes tó bá tún rí àwọn kan tó tún ti dọ̀wà ti pẹ́ wọ́n á tún pè mí ní Ó ń ṣẹlẹ̀. Ó ń ṣẹlẹ̀. orúkọ dáàdì mi gangan nìyẹn. Ó ń ṣẹlẹ̀. orúkọ dáàdì mi gangan nìyẹn. ọmọ Ẹdẹ ni mí Ẹdẹ. Ẹdẹ màá kọ́ àrógún. ní dáàdì mi mọ́ mi Ògbómọ̀ṣọ́ wọ́n ti mú ṣí náà forí mi sọlẹ̀ sí ṣí náà bí mi sí Ìtìrẹ́ road nọ́mbà 10 Ìtìrẹ́ road. ẹ ṣé àpèkùn ara ló Ẹdẹ ìlú bàbá wa ní olóògbé Ọlọ́fà náà adébẹ̀ náà àti gbogbo ọmọ Ẹdẹ pátápátá akínyìn kò ní bàjẹ́ ọmọ Ẹdẹ ṣé bàbá ò gbé Ẹdẹ ṣé yóò gbé Ẹdẹ tẹ́ fi tọ́ pé mo ṣe gangan lọ́ forí yín sọlẹ̀ sí Kàmú láti ilẹ̀ gangan. wọ́n bàbá mi wọ́n máa ń ṣiṣẹ́ àwọn tó máa ń kiri nǹkan but nílùú Ẹdẹ yẹn wọ́n ní bàbá mi ń ṣe goldsmith náà ṣe but àwọn àtúmọ̀ mi wọ́n máa ń káàkiri so bí a during the time ṣá èmi bọ́lẹ̀ mo ṣe so ìgbà tí mo bọ́lẹ̀ mo ṣe yẹn tó bí mi sí mo ṣe yẹn díẹ̀ wọ́n gbé mi padà lọ sẹ́dẹ̀ so àbúrò mọ́ mi ló wá gbé mi padà again
padà wá sí Mushin. padà wá sí Mushin so Mushin ni gbogbo gbèsè ayé mi bàbá bẹ́ẹ̀ lọ anybody náà. ẹ ṣe torí ìtọ́lá tún mú yín náà ẹ tẹ́ ká sọ́n pa Mushin ti gbà yẹn àwa mọ Mushin sìn torí àwa náà ń atajà lójú òye mọ́ wọn kankan Mushin ìgbà yẹn tẹ̀ ń sọ yẹn báwo ni Mushin ṣe rí ńgbà yẹn torí mọ̀ kọ́ ọ̀hún tó jẹ́ fún anamọ̀ Tao rè ẹgbẹ́ wa padà sẹ́yìn. Mushin tí mo ń sọ yìí time gbà yẹn I'm talking about 1970. 70 ni mo ń sọ yìí o àwa náà kéré because alájú síbẹ̀ yẹn so time gbà yẹn junction tirẹ̀ rojú wa yẹn ibẹ̀ náà ti ń wọ bọ́lẹ̀ kájà lọ sí tirẹ̀ pákó ẹlẹ́jà yẹn bọ́lẹ̀ kájà ló wà bẹ́ẹ̀. gbogbo dánfó fanagan tá à ń sọ yìí. mo ṣe nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ bọ́lẹ̀ kájà mo gbọ́jú bá mo ṣe conductor gan lẹ́yìn bọ́lẹ̀ kájà yẹn ládùúgbò wa yẹn torí àwọn ẹ̀gbọ́n tó ń jẹ́ bí union gbà yẹn ládùúgbò wa yẹn tí bá rántí díẹ̀ àwọn bọ̀dá mi kan Lámídì àwọn ẹ̀gbọ́n yẹn pọ̀ ẹ̀gbọ́n kan náà ṣàyàmà létà ló kọ àwọn nẹ̀nẹ̀ tí Paso tẹ̀lé létà ló kọ àwọn yẹn but àwọn tí wọ́n kọ́ dárúkọ àwọn Lámídì ẹ̀rẹ̀ yẹn àwọn yẹn gọ́gọ́gọ́gọ́ náà ní junction tirẹ̀ rojú wa yẹn. ṣé union nígbà yẹn ni bàbá. union wọn ṣe union bẹ́ẹ̀ wájú opposite wa ní Òsùnmòbí káyìnlá máa ń kí àyìnlá máa ń mú ó máa ń mú ògùrọ̀ bẹ́ẹ̀ mi kéré àyìnlá kan náà ọmọ wúrà mi kéré máa ń lọ síbẹ̀ lọ́wọ́ àyìnlá báyìí mi kéré. ni Mushin gbà yẹn. yes ni Mushin gbà yẹn then ní tóta nísàlẹ̀ Ojúwòye ti wá yẹn ní tí tóta gbà yẹn tí bá gbé yín padà nígbà yẹn nǹkan tó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn union tó bá sọ̀rọ̀ union náà mo pẹ́ ń bẹ̀ mo bẹ̀ mo tẹ̀lé wọn UPN àti NPN ni wọ́n máa ń lò gbà yẹn so àwọn tó wà ní Ojúwòye títí yẹn NPN ló ń ṣe ọ̀dọ̀ àwọn títí wa yẹn ní tirẹ̀ lòdù wa yẹn UPN ẹ má ẹ̀ka lọ jù ẹ̀ka kú olórí ẹ̀mí náà kéré náà yìí. Tao Balinga. ìtìrẹ̀ lòdù yẹn tọ́ba yìí dárúkọ anybody wọ́n máa dárúkọ. nígbà táwa wá ń dàgbà dẹ́dẹ́ Mushin a rí pé àwọn àdúgbò bíi Agànràn bíi àwọn nǹkan kan kí ló ń ṣẹlẹ̀ Mushin gbà yẹn gan torí lára nǹkan tá à ń ṣe káàkiri a rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ṣàṣàlọ́ lórin tó lórúkọ lẹ́nìí tí ò gbé Mushin láti Sugar Barrister King Sunny àrè gbogbo wọn ẹ tún sọ díẹ̀ ń pa Mushin kí la mọ Mushin fún nígbà tẹ́ ń sọ yìí. ẹ ṣe olóòtú ṣẹ́rí Mushin tẹ́ ń sọ Mushin wá gọ́gọ́ tẹ́ ń sọ yẹn Mushin ló lórí o Mushin ló ní Fuji Mushin ló ní Fuji tó ní Màṣẹ́wélé yẹn ó wà lálásàlátù wà yẹn bẹ́ẹ̀ èmi náà mo kì í sọmọ alásàlátù láti Ìtìrẹ́ road mo ti lọ sí alásàlátù láti lọ jókòó síbẹ̀ because I like music láti kékeré ní Ìtìrẹ́ road yẹn làwa ti máa ń péjọ síwájú ilé ká tó lọ school pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti ń ṣe Fuji láti 70 yẹn láti wà nínú Fuji. ọ̀tá ló ń kọ Fuji ní 70 yẹn. ní gbogbo gbà yẹn àwọn aláyé náà ṣì wà wọ́n wà lọ́dọ̀ wa ń gbà yẹn bí ilé kẹta sí ilé kẹrin ṣínà kan ni lọ́ fi ṣe ọ́fíìsì gbà yẹn ìyẹn ní Ìtìrẹ́ road yẹn pọ̀ onífàdé ló ń gbé ọ́fíìsì tó pọ́ máa kọ́kọ́ gba ọ́fíìsì Ìtìrẹ́ road wa bí ilé kẹta sí ni wọ́n gba ọ́fíìsì sí gbà yẹn àwa máa ń wò wọ́n àwọn ní one band àwọn òsín band àlùjẹ làwa máa ń lò. kí ló ń dá àlùjẹ fọwọ́ tán wọ̀nyí. tó bá pé àlùjẹ irú sí o lè jó lórin tó bá jó lórin gbogbo lórin tó wà gbà yẹn wọn padà wọn fi bẹ́ẹ̀ ní band boys yàtọ̀ sáwọn tó stand tó ń dàgbà yẹn so tí wọ́n bá ń sìn bóyá ògbéré ń sìn o máa wá onílù wà níbi tó ti fẹ́ gba níṣẹ́ anáwọ̀ ẹ̀gbọ́n kan náà ní sọ̀rọ̀ ròdù nígbà yẹn ẹ̀gbọ́n popsi la máa ń pè wọ́n a máa lọ fún iṣẹ́ rẹ́ǹtì lọ́dọ̀ wọn láti máa rẹ́ǹtì iṣẹ́ bọ̀ àwa máa ń lọ jókòó tì wọ́n nítorí káwọn olórin yẹn lè rí wa pé àwọn onílù wa bẹ́ẹ̀ tó bá ti wá búùkù irinṣẹ́ yẹn ẹ̀gbọ́n yẹn máa sọ ẹ̀gbọ́n popsi yẹn ṣáǹtì yẹn ọmọ aláwọn láwọn onílù so ọmọ á búùkù wa irúṣẹ́ wọn lé lé mi gbogbo àyẹ̀nà mo lu sákàrà wọn lè ní kọ́ bá wọn ní sákàrà tó bá ti bá wọn ní sákàrà gbogbo àwọn ti tèmi náà tàjọ wa yẹn màá ní mo lólómele mo ló ní jazz mo ní gbogbo ẹ̀ a máa tẹ̀lé a máa lọ bá play ìyẹn náà ń pè lálùjẹ à ní band. kò sí ẹni tẹ́ lè ṣeré fún. anybody kò sẹ́ni ẹni tó bá pè wá mo ṣeré fún lẹ́yìn èèyàn gan ìdí gan. ẹgbẹ́ àwọ̀ bẹ̀ ó tó lóyún mélòó tẹ ṣeré fún gbà torí ìtọ̀ là ń gbà sílẹ̀ yìí bàbá mi. tí n bá ka mi ì ṣeré lẹ́yìn àwọn Wasiu Alabi mi ì ṣeré lẹ́yìn Barrister mi ì ṣeré lẹ́yìn Shina Peter but gbogbo wọn mọ̀ mi gbogbo anybody tó ń lùlù bẹ́ẹ̀ nígbà yẹn wọ́n mọ̀ mi pé èmi náà mo wà níbi kan lálásàlátù yẹn tí mo ń dún pé Balinga ó mọ̀ nípa ẹ̀ gidi gan
tàbá ní ká máa sọ mo nítorí pé a kì í sùn nígbà yẹn a lè sọ pé à nílé but a kì í sùn from one job to another job ní gbogbo kò dúró ju ta wá yìí aláwọn ibì kan bẹ̀rẹ̀ náà gbà yẹn aspire ayédèrè mo ṣeré ń bẹ̀ dáadáa pẹ̀lú àwọn sandoka ọmọ mi kamoli àyìnlá àgbàbọ́kọ́ náà tún wà ṣẹ́gun ní kẹtùnbí lọ́wọ́ gbogbo àwọn oníbi tá à ń gbé from one job to another job ni tílẹ̀ bá mọ́ la ṣe máa ń lọ sọ pé forí síbi kan tora máa gbèrò ilé yẹn kò ní wù wá sùn wá gbọ́dọ̀ jáde so mo sì play lẹ́yìn àwọn àgbàgbà kan náà because nígbà tí màá kọ́ bẹ̀rẹ̀ sakara ni mo fi bẹ̀rẹ̀ tí mo lu sakara but sakara yẹn mo lè fa sakara bí mẹ́rin ya kílẹ̀ tó mọ́ ẹ̀ mọ̀ pa níṣan mo lè fa sakara bí mẹ́rin ya ẹ̀kọ́ máa ń dáàbò ni mo lè fa sakara bí mẹ́rin ó ní ọ̀rẹ́ mi kan ó ti wà ní London sí Dáúdà la máa pè Dáúdà Yéṣùfù ó ní ẹ̀gbọ́n Gani Turkey ẹ̀gbọ́n ẹ̀ Dáúdà ọ̀rẹ́ mi kan náà wà kọ́lọ́ foríjì mú kálá arówó lò kọ́lọ́ foríjì kò sí nǹkan tí mo ṣe lójú àwọn èèyàn tí ò dáa bẹ́ẹ̀ ń yá lù lọ bẹ́ẹ̀ ń ṣe nǹkan gbogbo nǹkan tí mo ṣe dáadáa ni àwọn méjì yẹn wọ́n wà ní àwọn tó fún mi ní privilege pé gbẹ́nu sí má padà gbogbo mọ̀ ń ṣe gbogbo gbà yẹn náà kò dẹ̀ ṣe bí pé ẹ mọ̀ ọ́ lù dáadáa bẹ́ẹ̀ náà but táwọn bá ti yìn mí pé mo mọ̀ ṣe especially Dáúdà ilé tó wà ní London yẹn tó bá ti ní ó mọ̀ ṣiṣẹ́ ó dá ṣẹ́ máa tẹra mọ́ ni so mo padà géèmì eléyìí àdúrà tí mo fún àwọn méjèèjì náà èyí tó ti kú kọ́lọ́n bá mi foríjì èyí tó wà London kọ́lọ́n bá jẹ́ kó gbogbo rẹ̀ ìlú òyìnbó kọ́lọ́n jẹ́ kó náà kó wálé because wọ́n wà náà àwọn tó jíjà mi gan so táǹgbì gbà yẹn mo máa ń lu tí bá ti ń lu sákàrà báyìí máa ń fa sákàrà yà ó tún wá yá wọn ọ̀fẹ́ máa pè wá mọ́ torí tọ́ máa èlò náà fẹ́ fún wa tọ́ bá fẹ́ fún wa lóòlù nígbà tó máa fún mi lóòlù mẹ́ta tí mo ti ya mẹ́ta tí yẹn dẹ̀ tún ní ibi iṣẹ́ olóla a máa ní àwọn ọ̀fẹ́ pè wá mọ́ bí dáadáa yẹn ṣe ní ìyẹn ẹ̀gbọ́n Gani Turkey yẹn pé dẹ́ka change sí nǹkan mi òun náà dẹ̀ mọ́ wọn kàn ṣe nǹkan só láìkì ní àjọ lọ school ni mo ṣe ní kóun náà máa lu tamborin ni a máa lọ ra tamborin gbogbo nǹkan wa ní ní o but tí n bá ti fẹ́ bá yín play máa gbowó sákàrà bọ̀bọ̀ kan náà wà pẹ̀lú mi náà ń gbà yẹn náà Fatai Afẹ́lẹ́lẹ́ ìyẹn ń gbé sáàdì ẹ̀yìn Sondi yẹn eré àwọn ẹ̀gbọ́n láti student London torí gbogbo àwọn ẹ̀gbọ́n láti student yẹn náà àjọ wa ń gbà yẹn àdúgbò wọn ni popsi yẹn wà tó ń fi iṣẹ́ rẹ̀ǹtì yẹn láti student àtọ́jà ambassador yẹn ọ̀gá wa náà ni wọ́n àjọ wa àwọn ọmọ wa náà gbà yẹn àwọn stand àlùjẹ yẹn làwa ń lù àlùjẹ yẹn wọ́n lè pè wá lọ Jẹ̀bú kéléré Jẹ̀bú pé akẹ́kọ̀ọ́ play eléré akékèlé pè wá náà gbogbo àwọn Lọ́ládé gbogbo àwọn Ṣìmíù gíga ẹ lè rántí olórin tẹ́tí lùlù fún yẹn tẹ́lẹ̀ rántí. wọ́n pọ̀ débi pé èmi tún ní ṣẹ́fíù kọrin fún lágbájá aṣọ ọmọ iṣẹ́ rí tàbí ẹni tí ọmọ iṣẹ́ rí. níbo ni ṣẹ́fíù àwọn Abẹ́òkúta náà kọ́ ni ṣẹ́fíù wa. Abẹ́òkúta ni ṣẹ́fíù wa mo ṣiṣẹ́ lẹ́yìn ṣẹ́fíù náà mo ṣiṣẹ́ lẹ́yìn ṣẹ́fíù náà tó yẹ pé máa kó lẹ́kọ̀ọ́ bóyá bíi Thursday máa padà níbi Monday so bóyá máa ń bẹ̀rẹ̀ eré Friday Thursday Saturday Sunday tó bá ti di Monday máa padà seko àlè sókèrè pọ̀ mo sì lu rẹ́kọ̀dì bóyá bíi méjì àbí mẹ́ta fún ṣẹ́fíù náà. kí lẹ́yìn lò fún ṣẹ́fíù gbà yẹn. jazz náà ni mo lù later so ìgbà tí mo dá yẹn gbọ́dọ̀ pé mo máa ń ya sákàrà yẹn báwọn dáadáa ṣe ní kí n tún wá nǹkan mi ṣe mo máa ń pè kí n wá nǹkan mi ṣe kí ni mo fẹ́ wá ṣe ó wá di ọdún kan mo lè rántí déètì yẹn mọ́ láàrin bíi 18 yẹn bọ̀bọ̀ kan wà ní sáìdì ìdíkọ̀ láftà ojú rin bọ̀bọ̀ yẹn máa ń kọrin mo ti gbàgbé orúkọ ọ̀bọ̀ yẹn ó wá pè wá lọ́dún yẹn bó ṣe wá pè wá ọdún yẹn pé bí i sáìdì ìlú láti lọ play àbí Ìjẹ̀bú kémi tó débẹ̀ èmi ló pèlò ní sákàrà aṣọ tó ti pò ní sákàrà mi so gbàtà akọ̀ máa débẹ̀ àwa set so ti set àwọn set yẹn kémi bọ́ sí ti sákàrà kì máa lùlù mo lùlù ó ń dún pọ̀pọ̀pọ̀pọ̀ bọ̀bọ̀ kejì tí wọ́n ti lọ mú wọ́n wá láàdù yẹn mo á lọ bá wọn kí ló dé tẹ láàdù rẹ̀ tó wà lẹ́yìn so wọn lè sọ fún mi pé wọ́n fẹ́ lé mi. Nígbà tí iṣẹ́ yín ò jáde síta. Wọ́n lè sọ fún mi pé wọ́n fẹ́ lé mi bẹ́ẹ̀ mi ṣe wò pé wọ́n wá tó já sílẹ̀ lọ́dún yẹn wọ́n tó já sílẹ̀ wọn ọ̀rẹ́ ni tó fẹ́ lù so ìgbà tó dẹ̀ ti lò sákàrà ti tèmi
bí dáadáa ṣe ní kí n lọ jókòó sí díẹ̀ nìyẹn. ṣé ti ìlú tẹ́lẹ̀ ni. mi ìlú rí wàláhì tàláhì sí mọ́bí lára sílẹ̀ wà mi ìlú rí but mo máa ń lọ wo Saka lẹ́yìn Wasiu Ayinde because eléyìí tí mo láìkì ju gbèsè ayé mi Wasiu Ayinde ni. nígbà yẹn. ìdè láti lẹ̀ dìsín Paso gan tó jókòó àmì gan ó mọ̀ fún ara ẹ̀ tí Wasiu Ayinde bá ní kí n mọ́ wà fún èmi àbí kí n máa fọṣọ lé òun eré burúkú torí láti lẹ̀ Wasiu Ayinde ni mo láì máa lọ wo wọn máa lọ dúró lẹ́yìn Saka àgbogbo àwọn pẹ̀lú náà mọ̀ mi wọ́n láìkì mi gan but mi wá mọ̀ yìí pé Saka yẹn family mi tún ni. Saka ló ń lu jazz nígbà yẹn fáyìndé ẹ̀gbọ́n yẹn Ọlágúnjú àṣé òun àti àwọn dáàdì mi ṣá family ni wọn èmi ò mọ̀ but èmi gan mi wà gbé gbogbo wọn rán stand back kiri èmi máa lọ dúró lẹ́yìn wọn máa ń wò wọn mo dẹ̀ tún láìkì Bàlá náà Bàlá Shina Peter yẹn tó lu èsì yẹn ó mọ̀ lu gan. sọmọ àdúgbò lọ́wọ́ náà. àwọn sọmọ àdúgbò tó bá ti wá eré àbí tó bá ti fẹ́ place àti tó bá ti fẹ́ gate máa lọ síbẹ̀ máa dúró lẹ́yìn wọn máa wò wọn. ẹ dẹ̀ máa ń ráyè dé ẹ̀gbẹ́ wọn. máa dé bẹ́ẹ̀ so ó wá ní dáadáa wà ní kí n lọ jókòó sí díẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé igi méjì náà fi ń lu jazz igi Saka ẹyọ kan ni èmi mú dání òun mú tamborin títí ẹ̀ dání èmi àti ẹ̀dẹ̀ lájọ lọ bá gbogbo ẹ̀ play bó ṣe rògbò Ọlọ́run mọ̀ bí bóyá igi fruit ló lọ kan Ọlọ́run ṣàtìmọ́ tó ti lọ kọ́ di kan wá ó kọ́ ṣàlọ́ kan di wá bóyá ní kí n jókòó sí díẹ̀ nìyẹn n bá jókòó sí díẹ̀ gbogbo ẹ̀ ṣe ń lulu bí ṣáṣe ń dagìbò níyẹn bá dagìbò ní bí dáadáa ṣe ń fọ ẹ̀dẹ̀ mọ́ gbogbo orí fújì gbà yẹn tó bá ń ṣiṣẹ́ tó bá fi bẹ̀rẹ̀ sí fọ́ ayé lórí bá òwò àánú ẹ̀ ó ti wọnú ẹ̀ gidi yẹn bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ìfọ̀rẹ̀ ti fọ́ ayé lórí yẹn. ẹ náà máa ń wọnú ẹ. màá kó tún bẹ́ẹ̀ lọ yẹ pé àfọ àti mo ṣe dáadáa onígbò tó bá dẹ̀ ti sọ pé mo ṣe dáadáa àwọn àtàrówó ló yẹ gúdù ni kò sẹ́ni tó fẹ́ bá mi sọ pé mi ṣe dáadáa táwọn méjì yẹn bá ti sọ pé nǹkan tí mo ṣe ó dáa mo fáyà lọ ni o bó ṣáà sọ fún kódà ni ẹ bí mo ṣe wọ́ nìyẹn o. ẹ ló ń jọ yẹn. mo lù ú lẹ́yìn yẹn náà àtún ní play kan wọ́n tún wá pé wa náà popsi ni mo ní kọ́sí mo ní kẹ́gbọ́n popsi yẹn sọ fún ọ pé kọ́ lọ́wọ́ ní Saka pé jásìn máa lù àtúbẹ̀rẹ̀ but tí má ti délé mi wà pé mo máa ń wu ọwọ́ Saka yẹn bóyá máa ń lu rólì yẹn máa lọ wá kẹ́gì 5 litre máa gbé sílẹ̀ láìfù tí àwọn Wasiu Ayinde wá ṣe ní wíìkì yẹn ó lẹ́gbọ́n kan ní tirẹ̀ ròdùá yẹn náà tí mo sọ ọ̀dọ̀ wọn máa ń jókòó sí ẹ̀gbọ́n Quadri wọn ta kẹsẹ̀tì àgbà yẹn máa mú kẹsẹ̀tì fún wọn wọn á bẹ̀ rìkọ́dù ẹ̀ máa ní kọ́ máa rìkọ́dù Wasiu Ayinde fún mi nǹkan tí Saka ń play yẹn máa máa fi igi play ẹ̀ pẹ̀lú jerrycan yẹn pẹ̀lú jerrycan so díẹ̀ to cut the story short kọ́ tó wá mú kàbákà wá fún wa àwọn Shina kan ní ti wà wọ́n dúró gan àwọn Shina kan ní young fẹ́ mú. ẹ lùlù fún Shina kan ní. mi lùlù fún wọn young fẹ́ mú àwọn yẹn wà lójú òye yín ẹ lọ bèrè Fẹ́mi ló ń jẹ́ ọ wà lójú òye yín bọ̀bọ̀ kọ́ bá yìí bọ̀bọ̀ yẹn náà ti kún sí Murikaris yes Murikaris ẹ̀gbọ́n kan wà lọ́lọ́ tó sìn níbi ọ̀dọ̀ àwọn Mukala Akapo lọ́lọ́ tó sìn yẹn náà láti Adébáyọ̀ ìkọ́tún wa Sodiq nígbà yẹn ní street àwọn Kapo Mukala yẹn lọ́dọ̀ àwọn ọmọ ẹkùn torí mo jẹ́ síbẹ̀ yẹn gan mo jẹ́ sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹkùn yẹn gan àti bàbá wọn mo jẹ́ síbẹ̀ so torí má lọ wo Àyànṣọ́lá bẹ̀ ilé wọn ní Alhaji Kamoru gbé Àyànṣọ́lá ilé wọn náà gbé wọn máa ń rán wa níṣẹ́ àtún torí pé afẹ́ ṣe fújì àtún dẹ́gbẹ́lẹ̀ àfi Alhaji Kamoru ṣe bàbá ẹgbẹ́ kásá lè wọnú fújì tán so to cut the story short àwọn Shina kan ní ti wà a máa ń pe bọ̀bọ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ foríjì náà nsìn òun náà ti kú Dáre máa mọ jazz play o yé pa. kò lùlù fún eléré náà kankan. òun ló ń lùlù jazz fún Shina kan nìyẹn ó mọ play gan kò sẹ́ni kankan tó dvt ẹ̀ ní Mushin yẹn nobody tó dvt ẹ̀ ó mọ play gan débi pé òfin dẹ̀ wà gbà yẹn náà tó yẹ pé a máa ń bára wa ṣe bẹ̀tẹ̀ àwọn eléré ńlá yẹn kì í fẹ́ ṣe bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ àwọn eléré kéékèèké tí n bá bí tí mo ti ń play nsìn tí wọn náà play jazz o lè wá gba jazz lọ́wọ́ mi bọ̀tí tá bóyá àwọn play lóní Fadé kí Kabaka kí mò ń bọ̀ lórí Kabaka kí Kabaka play ní Alásàràtù tílẹ̀ bá máa fi mú àwọn Dáre máa wá tí Dáre bá ní kí n kógi wá báyìí wàhálà máa ṣe mí ni wàá gbé bọ̀bọ̀ ìfẹ́ dífìtì mi èmi ò dẹ̀ tí gùdù gbà ẹ̀ tó bá ti ní kí n kógi wá báyìí wàá kógi fún wọn ní náwó fún èmi láti lẹ̀ o tí Dáre bá máa bọ́ síbẹ̀ bá àwọn máa náwó fún àwa ní ká jọ pín owó yẹn but mo ní nítorí pé mo ní tẹ̀sán pé kíní mo fẹ́ ṣe
máa ń gbàdúrà sọ̀rọ̀ pé kí ni ìwọ̀n kọ́ mi jẹ́ kí n mọ̀ ṣe sẹ́ n gbọ́dọ̀ mọ̀ ṣe mo ṣàtẹ̀ra mọ́ pẹ̀lú privilege ti dáúdà yẹn àtàrà olú yẹn tọ́wọ́ ti ń sọ fún mi pé ó ń lọ náà ni bọ́ ṣe mú isi kàbàkà wá nìyẹn kí isi kàbàkà tó dé àti play jẹun lọ́gán o àti play jẹun lọ́gán. àwọn tá ló mú isi kàbàkà wá ń gbà yẹn nígbà ṣe mú. a ní àwọn ẹ̀gbọ́n kan ìkan wà lójú òye ẹ̀gbọ́n Ibrahim Arógundádé ìyẹn náà ti kú Arógundádé níbi agọ́rán yẹn Arógundádé náà jẹ́ àwọn náà mú wọn wá àtẹ̀gbọ́n kan wà ní along kìíní bíi my 12 yìí Aṣímọ́lówó àwọn ṣáà náà mú wọn wá sáré wa. kí nìdí tó fi mú wọn wá ìṣó ní nǹkan kan tó fi mú wọn wá sí mu. ó dà pé wọ́n ti kọrin lábẹ́kúta ó dà pé wọ́n ṣe ọ̀fọ̀ tó ń bá wá sí mu ṣe máa. wọ́n ní kọ́ máa bọ̀ ní Mushin because anybody ní bílífì pé màá ṣe ilé yẹn táwọn bá yí sá yẹn tó bá ti débẹ̀ ò múrin kọ so àwa dé wà bẹ̀ fún wọn so àwa náà kọ́ ní first set Kabaka o àwọn kan ti kọ́kọ́ wà first set Kabaka yẹn àwọn yẹn ò pick bọ́ ṣe wá Sálásálátù gọ́gọ́ nìyẹn because ẹ̀gbọ́n tó mú Kabaka dé kó gọ́gọ́ Òkè Alásálátù lọ́dọ̀ wa yẹn mo ti gbàgbé orúkọ ẹ̀gbọ́n yẹn gbà ṣe family àwọn ìyàwó mi ni mo rántí orúkọ ẹ̀gbọ́n yẹn mọ àwọn gọ́gọ́ náà mú wọn dọ́ àwọn náà kọ́ organize àwọn tó kọ́ ṣeré fún wọn yẹn but wọ́n gbéra so bọ́ ìwà káwa ìsàlẹ̀ nìyẹn nísàlẹ̀ táwọn dé wa ìsàlẹ̀ Alásálátù táwọn wa ẹ̀ pọ̀pọ̀ kọ́ wa bẹ̀ Déwálé Òbòdò ó máa mọ̀ sáká lu Déwálé ó sì wà àgbọn ló wà gbogbo bí Ṣàngó àbí kíní kan mo ti rí tipẹ́ òun lájọ ṣe Déwálé ó lè lu sáká mẹ́ta papọ̀ ẹ̀mọ̀ pa máa tó sí àmẹ́ta bá front back Déwálé ó máa lu èèyàn mẹ́ta ẹ lọ bèrè ẹ lọ́wọ́ anybody but òun náà ó dẹ̀ ti wá fọkànbalẹ̀ tó bá ti rí mi pẹ̀lú jásí mi tí ó ti ṣe kíní yẹn náà ó ń lọ ní inú ẹ̀ máa dùn ní àní yẹn bọ́ ṣe wá mú èmi àti Déwálé yẹn nìyẹn so èmi àti Déwálé la organize ẹ̀mí àwọn olómele bọ̀bọ́ mi kan náà wà ní Akínwùmí yẹn gangan làwọn Barrister gbé o ibẹ̀ náà ti ilé onílù Akínwùmí yẹn gangan náà mo ti gbàgbé nọ́mbà ilé yẹn bọ̀ wọ́n ní ilé àwọn ọ̀rẹ́ mi ni láàrin òun náà ti kú ibẹ̀ làwọn Barrister gbé everybody wọn máa ń bá Barrister bẹ̀ sotí yẹn àwọn yẹn láàrin yẹn àti bọ̀bọ́ kan náà wà Mùjẹ́ a máa ń pe Mùjẹ́ Núrù àwọn yẹn náà ṣì wà torí omele méjì la máa ń lùgbà yẹn front and back kékeré-gún tí Déwálé ti ń lọ tèmi náà lọ everybody a máa ń special ṣe practice fún ara wa already torí àwọn eléré tó wà ládùúgbò wa tá a máa play fún special ṣe wà ní pé ká máa bọ̀ kí o kọ́ wa kó wa nìyẹn fún Kabaka lókè Alásálátù tẹ́lẹ̀ ń jẹ́ kí n kọ́ àpẹẹrẹ lé àwọn ṣàníyàn a máa ní band àwọn òpè ká máa ní band kí ló ń jẹ́ a máa ní band ẹ jẹ́ ká máa ṣe ilé tá à ń ṣe ká máa gbowó wa ká máa a máa ní band yẹn ò sínú kíní wọ́n ṣàpàyà fún ìsìnwáṣà àṣà bẹ̀rẹ̀ practice pẹ̀lú wọn God so good báyìí alhamdulillah ṣe mú nìyẹn o bí Kabaka ṣe bó ṣe bú sí nìyẹn wọ́n àwọn ṣẹlẹ̀ kan ní wọ́n wà bẹ́ẹ̀ o kò sẹ́ni tí Kabaka rọ̀ mí o ó rọ̀ mí anybody lọ́dún yẹn rọ́mì tó rọ́mì yẹn èmi kọ́ wá tẹ̀ra mọ́ jáàsì yẹn. ṣé jáàsì ẹ lù fún Kabaka. jáàsì ni mo wá tẹ̀ra mọ́ bíi pé mo já ń gbàdúrà sọ́nà o bọ̀ mo fi àwọn sàká mi fi sàká yẹn lọ́rùn lẹ̀ àti bàlá mo máa tọ́ bá ti ní play tá bá ti ní play báyìí máa make sure pé mo wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ màmá wo mọ́ yẹn play màmá wo bàlá yẹn ti lo kíkì gan bàlá yẹn máa lo kíkì tí bàlá bá ó lè dọ́gbù ẹsẹ̀ lẹ́ẹ̀méje tó máa bá ti àwọn sóhun ló lu ace ọmọ máa dọ́gbù ẹsẹ̀ tó bá lè dọ́gbù ẹsẹ̀ inú mi máa dùn èmi ò tí ì mẹ́sẹ̀ lò àmọ́ torí ká máa play jazz this is rolling double tom méjì ìkọ́ tó wá wà 16 bí èmi ṣe máa play màmá yíba kẹ́ẹ̀kẹ́gbò mi máa play nìyẹn o mo ò mẹ́sẹ̀ yẹn lò but mo fẹ́ máa mọ ẹsẹ̀ yẹn bàlá yẹn sáà ni mo máa ń focus so nígbà tó yálẹ̀ mi náà kọ́ tún mo tún wá lọ mú pé kẹ́ẹ̀gì yẹn ilé tí mo fi ń lu snan sálẹ̀ yẹn mo tún wá mú mi dúró màmá kó orí ẹsẹ̀ mi màmá kóbo kẹ́ẹ̀gì yẹn díẹ̀
wàláì tàláì bọ́lá ṣe fàlùbáríkà sí i tí máa jáde wá báyìí àṣírí kan lálásàlátù àṣírí kan ní alásàlátù lọ́dún kan àwa play mọ́jú kàbákàdé láì kékeré kó máa play mọ́jú tílẹ̀ bá ṣe mọ̀ orin gbégbé tó gbórí tiẹ̀ wá ó ṣe bẹ̀rẹ̀ ni a máa play mọ́jú di 10 o'clock. tilẹ̀ ti mọ́ pátápátá. àwa àṣírí kan lálásàlátù lọ́dún yẹn bóyá àwọn dáre àwọn ṣínà kan ni wọ́n ti stop báwọn dáre náà ti ṣe wá nìyẹn pé wàá gbàgì lọ́wọ́ mi nìyẹn ó ṣàplay mo kó fún nígbà tó máa fi di bíi tó 60 tó 7 tílẹ̀ mọ́ ó kọ́ dìde fún mi ó kógi fún mi padà wà láìta àjọ yẹn mo defeat dáre ọlọ́run mọ spirit tó wà nù mí ìjọ yẹn mo defeat dáre táwọn èèyàn mọ̀ pé Balinga ti ń play mo kọ̀ bẹ̀rẹ̀ sí dágìbò ni pé bọ̀bọ̀ ẹsẹ̀ fẹ́ defeat ẹ̀ ọjọ́ yẹn mo defeat ẹ̀ bọ́lá ń ṣe ṣáàmì sí nìyẹn bí jazz máa ń ṣe bẹ̀rẹ̀ nìyẹn o lòdì Tao Balinga. so Tao Balinga ẹ lùlù yẹn gan tẹ torí nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ni kẹ́rí kí mo ní sùúrù pé wọ́n yàn máa wò pé Tao Balinga tá à ń gbọ́ níbi tó bá ń sọ pé àwọn alágbára ni mo ṣì ń gbà yẹn Tao Balinga kò síbi tó bá wọ̀ báyìí ní bọ́ọ̀dì ó máa mọ̀ pé nídìí oní ṣé yẹn náà ṣé ti ìtọ́ ń sọ pé kéèyàn já lágbára ẹgbẹ́ àwọn obìnrin náà báwo nìyẹn ṣe jẹ́. ṣe ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá sọ pé alágbára ni mí. ṣé wọ́n rí sọ àbọ̀kọ̀ ń sàn nǹkan tí ò ṣe agbára wà o nígbà yẹn. agbára wà o agbára wà gba ẹ̀ mo lè pa fún yẹn o nǹkan sàwọ́lá di alásàlátù yẹn mú kò dẹ̀ sí nǹkan tó ń bọ̀ tó fẹ́ wọnú alásàlátù yẹn àwa ni especially èmi yìí especially èmi tí mo jókòó yìí lálásàlátù ẹ lọ bèrè lọ́wọ́ anybody. a gbọ́ bẹ́ẹ̀ náà. tó bá sọ alágbára yẹn ó wà bẹ́ẹ̀ á ṣe tọ́ọ̀gì yẹn gidi gan nǹkan ṣe mọ̀ pé láti ilẹ̀ yẹn láti tìrẹ ròdù yẹn lèmi ti ń tẹ̀lé àwọn union yẹn àwọn bọ̀dá wa làmúdì yẹn gbọ̀ngàn yẹn so ìjà yẹn tó máa ń jà mẹ́rin máa ń sojú wa UPN àti NPN ó lè dárò sí kọ́ ẹ pé flag UPN ló wà lókè tó bá máa di lọlẹ́ wàá bá NPN bẹ́ẹ̀ so bóyá máa ń ṣẹlẹ̀ nìyẹn so wọ́n rántí yẹn lèmi gbé láti ìtìrẹ ròdù yẹn lọ wọ alásàlátù nǹkan tẹ́lẹ̀ bọ́dí tún ṣe fi máa ń bẹ̀rù mi nìyẹn pé Balinga yẹn ọmọ junction ìtìrẹ ròdù ni àwọn ọmọ ta junction ìtìrẹ ròdù so mo gbé wọn alásàlátù. so ṣàṣàna àwọn olórin tó wà ń gbà yẹn tí ò ní mọ Balinga ń gbà yẹn náà. kò sẹ́ni tó mọ̀ mi kò sẹ́ni tó mọ̀ mi àwọn barista àti Wasiu Alabi nìkan ni mo ta ṣe. oníkan lè tọ́ pé bóyá pé kìíní ìbò kò sẹ́ni. kò sí ẹ gbàgbé ẹ tó bá lóun ò mọ̀ mi ni kó lọ jókòó débi pé ó tún tó stage kan àwọn kò mọ̀ pé mi ni tọ́lá wọn máa wo pé ta ló ń jẹ́ Balinga yẹn ta ló ń jẹ́ Balinga yẹn ta ló mi bàbá rí mi báyà kọ́ pé ṣé ẹni yìí rè so àwọn ẹlòmíì believe pé ẹni tó nágbára kan tó ní tó fi gbọ̀n tó ń jẹ ta ló tó máa kó mi báyìí pé ẹni yẹn rè ọmọ máa wo ni bọ̀ tí gbà yẹn náà kò dẹrù o ibi tá a bá jókòó tí tá a bá ń wo bí ọ̀ká tó jókòó ó mọ nǹkan tó fẹ́ ṣe o alhamdulilayi sa alhamdulilayi. àmọ́ ìgbà kan náà wà tẹ́ wá sọ torí ìtàn múlẹ̀ ìṣe pàtàkì ìgbà kan wà tẹ́ wá wá sẹ́kọ̀ọ́ náà tẹnu náà wọn mọ onílù nǹkan kan tẹ́jọ wá sẹ́kọ̀ọ́ ń gbà yẹn báwo ni ìrìnàjò yẹn ṣe jẹ́. no èmi àtàwọn ọmọ onílù kankan òjò wá sẹ́kọ̀ọ́. ìṣó báwo ló ṣe toró náà wọn ọmọ onílù kan tó ń lu tẹ tọ́ mọ̀ balẹ̀. wọ́n bá èmi lẹ́kọ̀ọ́ ni ọ̀pọ̀ nu wọn gbogbo tó ń lùlù yẹn tó ń lu gángan ni o tó ń lu yálù wọ́n bá èmi lẹ́kọ̀ọ́ ni ọ̀pọ̀ nu wọn èmi mo mú wọn wá láti sẹ́yìn wọ́n pọ̀ sẹ́yìn èmi mo mú wọn wá bàbá kan náà wà Rasaki tó ń gbéni ní Amẹ́ríkà yẹn Rasaki oríjáde òun náà Lusaka èmi mo mú wọn wá mo lódù wọn mọ́ jàǹgó ni. gbogbo wọn Kúnlé onílù Wasiu torí sẹ́yìn nǹkan ṣe mọ̀ ń pa gbọ́ wọn. Kúnlé náà ó tẹ̀lé mi dé kò ní wọ́n tẹ̀lé mi dé kò ní. àjọ wa nínú alásàlátù yẹn ni mo mú wọn wá síbẹ̀ bí kò máa play lọ́dọ̀ kàbákà ìyáàlú ló kọ́kọ́ lù lẹ́yìn wa ìyáàlú ló a lọ play ní sẹ́yìn àwa ẹ mọ̀ pé ńgbà yẹn máa fẹ́ ni wọ́n máa ń gba owó lẹ̀ wọ́n lè lélẹ́rẹ́ òní play tàbá ti dé àwọn òde ń gbà yẹn àjù fọ́ọ̀mù polo ọ̀bọ̀ tí a kì í gbà pé kílẹ̀ ṣẹlẹ̀ à ní play gbò a lè kọ́kọ́ dàrú ká tún wá padà tún tò so a play ní sẹ́yìn lọ́dún tí wọ́n ń sọ yẹn ìjà wa ṣẹlẹ̀ mọ́jú gbogbo gbàtà play yẹn wọ́n ń wòran wa ìgbà tíjà yẹn tún ṣẹ́tù á tún padà bẹ̀rẹ̀ àwọn Kúnlé wa fún láwọn fẹ́ lùlù àwọn agbálù ṣe mọ̀ pé mo ti sọ níbẹ̀ náà pé a máa ń gbélù fúnra wa àwọn agbálù bó ṣe ní àwọn tẹ̀lé wa lọ sókè òní yẹn èmi náà tẹ̀lé dé kò. torí nígbà tá a sọ̀rọ̀ tá a ṣe fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Sẹ̀míù náà tó lùlù fún náà ń sọ pé táwọn ń gbà yẹn ní Mushin ọmọ yìí nǹkan àwọn àwògbé sí táwọn náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn tó bẹ̀rẹ̀ ìlú lùlù gbà kò sẹ́ni tí ò ní mọ̀ yín gbà yẹn.
gbogbo àwọn àbúrò wọn tó wà London gan Sule Lanihu gbogbo wọn everybody ó tún ní bàbá kan tó tún lead tó wà gan káwọn àyànkúlé tó dé Nuru là ń pè òun ló máa ń lu gbẹ̀njì ó bá a ṣe rẹ́kọ̀dù kan tá a ṣe pé nínú ewé lóko gbòdògì lójó ọ̀gá òwe tó lu gbẹ̀njì àwọn ni mo kó gbà àwọn Nuru àwọn náà ń gbénu lé yẹn pẹ̀lú àwọn bàbá wọn so ńgbà tẹ́mi máa káwọn dé tọ́rí pé wọ́n ń ṣèlú bẹ̀ yẹn náà fi wá tẹ̀pa sí ẹ̀kọ́ tó ní pé oníkálukú fọ́nká but everybody wá ibẹ̀ yẹn náà ibẹ̀ ilé àwọn láàrin yẹn nígbà ṣe ilé yẹn ibẹ̀ ni. ẹ̀yin ra ilé ẹ wò ó pé mo dìídì farabalẹ̀ ó ṣe pàtàkì torí pé mo máa ń fẹ́ mú pé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni tó ti dèèyàn ńlá lè ní tó di pé wọ́n ti mọ̀ wọ́n káàkiri àgbáláyé kò ń ṣe púpọ̀ déédéé ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ kan wà wọ́n máa ní omi púpọ̀ ti gba bẹ́ẹ̀ bridge kọjá òun ló ń sọ yìí wọ́n ń fẹnu sọ́ọ̀sì àmọ́ níbi tá a sọ̀rọ̀ dé lẹ́yìn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn tó àwọn jọ wà ń gbà ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀ ló ti fàyè lẹ̀ ń pọ̀ wọ́n wà láàyè ń sìn yín ẹ̀jẹ̀ ká máa dúpẹ́ lọ́bọ̀ tá láti mú pẹ̀pẹ̀ torí Tao Balinga ń bì no be small thing o e don dey ẹ̀gbọ́n mi ẹ ṣe bó o bá tẹ̀ ń dárúkọ olórin tẹ̀ ń dárúkọ mi ò tẹ̀ gbọ́ngàn tó súnmọ́ bíi Paso àbí Wasiu Alabi Pasuma náà gbọ́ngàn tẹ̀ ń sàn gbà yẹn ṣé àlàyé sì wà nù àbáláyé ò tí ì jáde àbí ẹgbẹ́ mi wọbẹ̀ torí ẹni ló ti lè dùn. òun náà wà ń ta bọ́ Ọlọ́run ṣògo làwọn wà àwa wà ní alásàlátù Ọlọ́run ṣògo làwọn wà. bọ̀ Mushin kan náà ni. Mushin kan náà ni ẹ mọ̀ pé nígbà yẹn oníkálukú àdúgbò ẹ̀ ló ti kọrin bọ̀tọ́lọ́ bá pa yín gbọ́ pé ẹ máa pàdé ní ọ̀dọ̀ wa yẹn náà báyé ń bá kabaka ṣe yẹn kọ́lọ́n kó forí ju Wasiu Ajani èmi mo sọ́dọ̀ lórí ẹ lọ bèè lọ́wọ́ anybody ẹni tó bá sọ pé mi ò rí sọ kó wá fèsì mi èmi mo sọ́dọ̀ lórí Wasiu Ajani ó ti kú sí Mr Pure Water èmi mo sọ́dọ̀ lórí wọ́n ti oògùn kò mọ kọ́kọ́ ṣe àwọn ṣó lè bọ̀ ẹ máa gbọ́ tí pé Paso náà máa ń kí tipátipá ṣó lè bọ̀ àwọn ṣó lè bọ̀ lọ́jọ́ rẹ̀ mi ṣó lè bọ̀ ilé bàbá tiẹ̀ là ń sùn ní kékeré owó. àwọn nílé ni mo ṣe. àwọn nílé àwọn ò nílé. kí ni ṣó lè bọ̀ ń ṣe. ṣó lè bọ̀ ń ṣe bí máníjà ni òun ò mọ ọkọ lù àti Yunusa náà ti kú ṣó lè bọ̀ wà. so màá sọ pé mo jọ yaṣẹ́ fún wọn ni wọ́n jọ lọ lẹ́yìn kàbákà èmi mo kó wọn lẹ́yìn kàbákà torí àjọ máa ń sùn ní inú ilé a máa lọ kẹnẹrí a lọ gbogbo èmi ni máa lọ ṣiṣẹ́ owó wa máa rò pé èmi nìkan ni mo lọ ń pa owó wa tàbí jẹun ẹ̀yin náà máa bọ̀ ìwọ Wasiu máa mú máìkì tá a bá ti ní play máa mú máìkì kó máa jẹnu ó lè gbé bí Wasiu ṣe tó bí tẹ́kọ̀ọ́ yẹn ṣe tó lórí nìyẹn ẹ lọ bèèrè lọ́wọ́ anybody èmi mo sọ Yunusa kọ́lọ́ foríjì ìwọ máa kọ̀wé Ṣólébọ̀ ìwọ náà máa kọ̀wé lẹ́yìn kàbákà gbogbo wa ti kóra wa ní tèrè apá alápá ẹsẹ̀ lẹ́sẹ̀ ní gbogbo wa tàbí débọ̀ ilé àwọn Ṣólébọ̀ là ń gbé nígbà tó wá yá àwọn Ṣólébọ̀ náà wọ́n padà dà mí pẹ̀lú tẹ́kọ̀ọ́ yìí wọ́n wá kúrò lẹ́yìn kàbákà wọ́n sọ fún mi pé àwọn ti fẹ́ lọ délé lẹ̀ pé ó dà pọ̀ tí lọ ń ṣe practice lẹ́yìn bọ̀ tí èmi òwú ẹ̀yìn tèmi lórí kàbákà ẹ̀ làwọn face èmi òwú ẹ̀yìn èmi fáyà lọ so nígbà tó lọ́n tó máa ṣe nígbà tó máa life tó máa fi ré nìgan ní Kétu bí láyédèrè mo rìn wá síbẹ̀ ni mo dà pé mo wá jump kan láti bẹ̀ ọkọ̀ náà play mo ń bínú sí wọn mo wá padà lọ bẹ̀ àwọn ṣáà ni tí n bá mọ̀ pé ó ti tọ́nu mi kí n gbági mo kàn gbági life tó gbé wọn jáde gọ̀gọ̀ mo já sí wọn bí tẹ́kọ̀ èsì délé tó bọ́ ètò eléré nìyẹn àwọn Paso ti wà láyé àdúgbò tí wọn ọ wà lọ́lọ́ ṣògo tó ń kọrin ó wà bẹ́ẹ̀ bọ́ ọdún kan náà wà jẹ́ pé Paso kan tó bá sọ pé àjọ máa ṣe máa jiyàn tó bá sọ pé àjọ máa ṣe máa jiyàn kí ni ìdílé fi sọ bẹ́ẹ̀. Ọlọ́run ló mọ ìfẹ́ tó wà lọ́kàn mi bí mo ṣe nífẹ̀ẹ́ Wasiu Ayinde yẹn àṣebóun náà ṣe nífẹ̀ẹ́ Wasiu Ayinde lọ́kàn nìyẹn débi pé tí ó bá ti ṣeré Wasiu Ayinde lọ ń play tí ó bá ti jìnnà tí ó ń ṣe pé wọ́n lọ play bára abikini kan dẹ́kun a máa débẹ̀ Wasiu Ayinde wá ń play ní àdúgbò wọn ní ọdún yẹn ní 80 bí àbí 1981 ní àbí 82 Wasiu Ayinde fẹ́ play fún Odim ní àdúgbò àwọn Paso lọ́lọ́ṣogbo ní iwájú ilé kúpà ní Wasiu Ayinde sẹ́ẹ̀tì tí gba ìgbà yẹn là ń lo cover stage orí stage ni Wasiu Ayinde ti change ní dọ́tí mo sọ yẹn ìgbà yẹn ní nínú ẹ̀rẹ́ ọkọ̀ guide ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ìdí tí mo fi rí tẹ bá bẹ̀rẹ̀ story tí mo sọ yẹn náà lọ́wọ́ Paso máa sọ because èmi àti Paso orígi fúùtù la wà pé ká lè máa rí Wasiu Ayinde wò àmọ́ra o òun mọ̀ mi o òun mọ̀ yín àpá alágbára àdúgbò òun mọ̀ mi bọ̀ èmi ò dá mọ̀ bọ̀ mo mọ̀ pé òun náà ń kọ ni ó mọ̀ mi so orí igi fruit
lájọ wà ibi tá a ti ń ṣe ta pé à ń jó ni àbí kíní bí igi fruit yẹn ṣe yá nìyẹn èmi àti ẹjọba lẹ bá àtàjọ wọ ó dàbí pé ajá àtẹkùn kan jọ ọba ìjọ wúra wa báyìí oníkálukú kan tó gbọnra ni ségòbí àtúnlọ. Àyìndé lẹ̀ ń wò ń gbà yẹn. Àyìndé ni. So ìfẹ́ yẹn ti wà tipẹ́ tí Paso gan ti ní fáyìndé. Tàlàyé ti fọ́ náà dá àwọn mọ̀pó lẹ̀ àwọn mọ̀pó kílàngò náà jẹ́ nígbà tó kọ́ dá àwọn kílàngò ẹ lọ bèèrè lọ́wọ́ anybody mo jẹ̀yà kan nígbà yẹn náà mo lè gbàgbé nísàlẹ̀ onífàdé Wasiu Àyìndé náà ló wá play nígbà yẹn wọ́n lo móòlù àti ford blue wọ́n lo móòlù ẹ̀ wọ́n ó gùn wọ́n máa fi kó boys wọ́n fi ford yẹn kó irinṣẹ́ wọ́n wá play nísàlẹ̀ ògùnbà ìsàlẹ̀ mọ́ṣáláṣí street bí sàlẹ̀ onífàdé dẹ̀ ni gbà ní eré wá kẹjẹgbẹ pẹ̀lú àtẹ́wọ́ mo wá lọ wòran etí kọ́ńtà tí mo dúró síbẹ̀ àti mo látàn mo ṣáà mi níbi dé iwájú but mo ṣáà ń wòran eré wá kẹjẹgbẹ pẹ̀lú àtẹ́wọ́ eré wá kẹjẹgbẹ mo ṣe máa ní kí n ṣe pápápá mopo yẹn ó fi bẹ́ẹ̀ bátì bẹ́ẹ̀ bẹ́ẹ̀tì ní àbí ó fún mi ní tó máa fún mi báyìí mo dojú dé kọ́ńtà ni tí máa dojú dé kọ́ńtà báyìí tí mo tún máa dáre báyìí náà Wasiu Àyìndé máa wú ẹ̀ ṣá public water dé wà ń gbà yẹn wọ́n ṣe public water tí mo ṣe o kàn lọ ní public water ni mo tún lọ ṣọ́ra mo tún wú ẹ̀wù mi padà mo wú eré yẹn tilẹ̀ fún mọ́ but lẹ́ni ìsìn alihamdulilayi but ká bá ń sọ̀rọ̀ nípa Wasiu Àyìndé ọ̀gá ni o. Yẹn ni pé ìfẹ́ yẹn náà ti pẹ́ tí Paso náà tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á wò pé Paso nífẹ̀ẹ́ yẹn ni pé kó tẹ̀ tó di pé orúkọ yẹn dé ni ìfẹ́ yẹn ti wà. bó ti wà so kó tí wàá ní Paso báyìí jọ pàdé Ọlọ́run kò gbé wa pàdé ni Ọlọ́run ti ní a máa pàdé ni Ọlọ́run ti ní a máa pàdé ni torí táyì pàdé mi ti fi Paso lẹ̀ tó ti lọ sọ́dọ̀ ṣẹ́fù yẹn òun ti anybody ti sọ̀rọ̀ àwọn nù anybody ti lọ èmi gan mi sílé kó wọn mo ṣá ń wá jẹ́sí yẹn káàkiri tí wọ́n fẹ́ wọ̀ so later on látọ̀dọ̀ ṣẹ̀fíù ìjọ tí máa kó lọ́dọ̀ ṣẹ̀fíù gan àpilẹ̀ ní Akin Olúgbadé nǹkan tí mo fi láti sí tún èmi àti Paso fi dira gọgọgọgọgọ ní àpilẹ̀ ní Akin Olúgbadé so mo wá jókòó ńjọ́ yẹn mo kàn ń jókòó ṣẹ̀fíù ò ti dé àṣà dúró Akin Olúgbadé ibi tí mo jókòó sí mi kàn mọ̀ ibi tí bàtà ti wà ní bóyá jọ̀nù ló dábìlà bàtà mọ́ mi ní mi tiẹ̀ mọ̀ mo kàn ní pé bàbá bàtà kọ́kọ́ wà bá mi ní bójú ni gbáà tí bàtà yẹn máa bọ́ mi tó máa bọ́ mi lójú wa nǹkan wípé kí ló ṣe ìta ló la nǹkan mọ́ mi ìrẹ́ ní kankan mo lè pa fún ẹ mo dé kóńjọ ẹ nìyẹn mo lọ wọ́ mọ́tò mo para sí kò ní. ìbínú yẹn. gbé kí ló ṣẹlẹ̀ mi ṣẹ́fíù gan òde mi plane jọ ẹ̀ ìkọ́ra pé mi mọ nǹkan tó sọ ọkọ lù mí lójú bóyá spirit mi ní kí n padà sílé ni kí n kó l'Abẹ́òkúta mo kàn lọ torí gbogbo táǹgbà yẹn náà mo ti fi fújì lẹ o mo ò ṣe fújì mọ́ o mo kàn tẹ̀lé ṣẹ́fíù náà ni o lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá wù mí kéèké n play máa play à ń tẹ̀lé wa ọ̀rẹ́ mo ti fi mo ti play fún lẹ́yìn yẹn mo ti play so later on a ṣe bíi pé à ń ṣe ọ̀rẹ́ tí eré bá ti wà máa kó máa lọ ọdẹ mú tó fún wa náà ìbínú yẹn ṣáà ni mo bá dé kù mo ṣe bá dé kù mọ́ ní personal play nìkan nìyẹn mo yìí lọ nìyẹn so enmity dẹ̀ wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin Tẹ̀kọ̀yé àti Paso pé mi sọdá. bàbá má bínú à ń dárúkọ Adéṣọ̀kan náà Sunny tí mi mọ̀ bẹ́ẹ̀. Sunday náà wà gbà yẹn Sunday náà wà gbà yẹn Sunday wà lónífàdé bàdé yẹmí dẹ̀ ní àdàdé yẹmí ọ̀ onífàdé. máa bá lọ padà ẹnẹ́mí ti wà torí mo fẹ́ gbádùn bí tẹ́gbẹ́ mi. nígbà yẹn tẹ́mi ti ń lọ sí ọ̀dọ̀ Paso yẹn because ilé mi rí báyìí ọ́fíìsì Tẹ̀kọ̀yé lílé mo ní mi ìbá wọn ṣe mọ́ bẹ́ẹ̀ máa lọ sọ́dọ̀ Paso tó bá ti ń play ní. ṣe kọ́ ló ń wòran gbà yẹn ni. máa lọ wòran ni máa lọ wòran àsọ̀gá ọ̀dẹ mọ̀ ọ́n mọ̀ mi lọ́gàá ni bí ọ̀gá ilé náà máa lọ wòran ni ní tèmi ò gbé máa lọ síbẹ̀ gbogbo tó ti máa lọ sí jump máa lọ because láti ilẹ̀ ẹ mọ̀ pé mo ní kò sóorun from one place to another so mo máa ń lọ sí tèmi ò gbé lọ wòran ni máa ń lọ later kò di lọ́sàn-án ká máa lọ wára wa lọ báyìí jọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ tí play bá ti wà ṣé wàá lọ máa lọ
ṣé wàá lọ máa lọ bá ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bọ́lọ̀ ṣe fi. bí ọdún wo ni bí 80 àbí bí 90 àbí bí 80 kọ́ nìyẹn. bí 90 ló máa jẹ́ bí 90 ló máa jẹ́ because sábà máa kú lẹ́yìn Kabaka yẹn náà because Kabaka náà wọ́n padà fún mi ní suspension ni ọgbà yẹn ṣe mọ̀ pé lọ́ọ̀yà náà máa ń lò wọ́n mú ìwé lọ́ọ̀yà wá fún mi pé agídí mi ti pọ̀ jù pé kí n lọ dúró gbàtí mo dẹ̀ máa lọ dúró èèyàn 4 ló tẹ̀lé mi láwọn ò bá ṣe mọ́ pé dímọ̀ tó fi lè lé mi tí mo jẹ́ king àwọn wa ń kọ́ àwọn 4 ló tẹ̀lé mi so bá ṣàṣe ibẹ̀ bí Kabaka yẹn bóyá bí ó máa fẹ́ jẹ́ bí 86 87. ṣe lè ti ń súnmọ́ bí end of 80 mọ́ tí mo fi wọ́n lẹ̀ mo ní mi lọ́mọ́ so ìgbà yẹn àwa náà ti ń ṣe nǹkan tó yà fún lówó. ṣé Paso ti ṣe rẹ́kọ̀dì kẹ́ tó darapọ̀ àbí ọkọ̀ máa ṣe rẹ́kọ̀dì. ó ti ṣe rẹ́kọ̀dì ẹyọ kan ó dẹ̀ kí n wà bẹ́ẹ̀ tó ń ṣe rẹ́kọ̀dì yẹn náà recognition yẹn but ìgbà yẹn wọ́n kó 100 wọ́n kó mi 100 wọ́n kó mi 100 ni mi ṣe dé. gbogbo ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ kọ̀ọ̀kan choices yẹn kọ́ àjọṣe ni láti choices ni mo ti bẹ̀rẹ̀ recognition yẹn nìkan ni mi bá wọn ṣe wọ́n kó mi 100 lọ́lọ́sàn so láti gbà yẹn di sin tàbí wáyé. kí lẹ rò bó jẹ́ torí tọ́ba nǹkan tẹ̀ ń sọ ẹ ti pọ̀ wọn lórun púpọ̀ tá a ti sọ yìí náà èmi ìwà tí yóò dùn mọ́ èmi ìwà tẹ̀mí ti lọ̀bọ̀ láti gbà tẹ́ ti sọ yìí kí lẹ rò bó jẹ́ àṣírí yẹn tí Wasiu Alabi Pasuma jẹ́ pé láti gbà yẹn náà ó ń dún lọ́dà ń pé dẹ̀ sí wá ń dún sí náà ni ẹ̀yin mọ ìpìlẹ̀ rẹ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ kí lẹ́yìn rò bó jẹ́ pé. sáré èmi máa ń sọ̀rọ̀ kan fún àwọn èèyàn tàbá ti ń sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ púpọ̀ jù tẹ́ bá rí báyé ń sọ̀rọ̀ yìí gan-an you are the first person kan máa ń tó fi time mi gbogbo yẹn máa ń pè mí mi ń dáhùn wọ́n ń gbé kámẹ́rà sí mi lójú lágbo olójúmọ́ yẹn gbé kámẹ́rà sí mi lójú wọ́n ń gbé kámẹ́rà sí mi lójú because èmi ò afẹ́fẹ́ rí tì èmi ò like èmi ò like afẹ́fẹ́ rí tì kémi ṣiṣẹ́ tèmi kí n go away so question tẹ̀ bèèrè lọ́wọ́ mi lẹ́kọ̀ọ́ yẹn. pé kílẹ̀ báwo ló ṣe di pé kí ni kí láṣìírí yẹn. ṣẹ́rí ọ̀rọ̀ tí máa ń tẹ̀ láti máa sọ pé ṣẹ́rí mi àti Paso tó bá pọ́ lọ́hùn gba sálárì ó yẹ ká máa dọ́bù sálárì ọlọ́run ni o. kẹ máa fọlọ́run lọ́tọ̀. ọlọ́run bá gbọ́ tó bá pé méjì ló ń gbà lọ́wọ́ yàn èmi àti Paso ká máa kó 10 lọ ọ̀lẹ gidi kọ́ bá sọ pé ọ̀lẹ ni wá ọlọ́run dẹ̀ máa gbógun fọlẹ̀ àwọn èèyàn wà tó ń kọ́ gan nígbà ọlọ́run gbógun fún wa ni o àti pé òun náà dẹ̀ gbà pé àlàyé oníbàyìí ló máa kọ oníbàyìí la máa kọ ó máa accept oníbàyìí la máa kọ oníbàyìí la máa kọ a máa accept because èmi nígbà yẹn kẹ̀dẹ̀ rí mo tún produce o mo mórí kọ mo lè gbé máàkì o mo lè write orin tẹ́yìn ọkọ rí because mo máa ń gbọ́ research láti ilẹ̀ mi lẹ́yìn kí n gbọ́ àwọn Wasiu Ayinde gbogbo àwọn bàbá àgbàlagbà yẹn láàmú òwúrọ̀ Yusuf Ọlátúnjí gbogbo ẹ̀ Òjìǹtò gbogbo ẹ̀ kò sí nǹkan tí mi ń gbọ́ so ẹnu dẹ̀ nílé orin wà wà lọ́pọ̀lọ́ ẹ̀ nǹkan tó gbọ́ yẹn fi é kọ́ bí kò kọ́lẹ̀ mo máa ń compose mo tún ṣe record fún àwọn eléré èmi ni mo tún dá joint lẹ̀ èmi ni mo dá joint lẹ̀ tẹ́ bá gbọ́ pé àwọn eléré ṣe joint àwọn méjì èmi mo dálẹ̀ o. collaboration tẹ́ ń sọ. yes èmi ni mo dálẹ̀. so gbogbo tí Paso máa là nǹkan kó gbogbo ṣe ń lọ yẹn mọ̀ ń pa ìtọ́. èmi ni mo dá joint lẹ̀ kó tó ka wọn yẹn èmi mo kọ́kọ́ mú àwọn ọmọ kéékèèké yẹn pé máa fi forí wọn gbára wọn mo náwó mi lé wọn lórí nígbà yẹn máa gbowó máa lọ gbowó lọ́wọ́ àbànà ọmọ Karim Flashewu màá ní kọ́ fún mi lówó pé mo rọ àwọn ọmọ kan tí mo fẹ́ kó àtolú ọmọ MC àwọn náà máa ń fún mi lówó màá ní mo ní àwọn ọmọ kan tí mo fẹ́ kó pọ̀ pé mo fẹ́ kọ́ ṣe rẹ́kọ̀dù àbànà máa fún mi lówó olú ọmọ náà máa fún mi lówó tàbá ti ṣe tọ́ nígbà yẹn tí màá ti fẹ́ ya fídíò màá tún padà lọ bá wọn pé ó dá pé sẹ́yìn àmà ní ìka ya fídíò olú ọmọ máa tún kó fún àyẹ̀ MC wọ́n máa kó fún wa pé kí n lọ yà àtàbánà so ọlọ́run kò fún Paso alihamudulilayi tẹ́ bá wo gbogbo kíní yẹn máa rí pé gbogbo kíní yẹn ṣe rí pé òun lẹ̀ ń wò lọ́kàn ní yàrá yẹn ẹ rí pé àwo ni gbogbo àwọn tó jẹ́ àwo nìyẹn from computer ọgbẹ́ mọ́ra wọn. àwọn tó jẹ́ àwo nìyẹn olójú ẹni tó ṣe rẹ́kọ̀dù tó náwó kẹsẹ̀tì ni wọ́n ní ọ̀pọ̀ nu wọn dé bá àwọn àwo Paso nìyẹn tó jẹ́ àwo tó ti yẹn bọ̀ ká má dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọlọ́dọ̀ ẹ̀ bá forí jiyàn torí ìyá dúró ti wà gan. mo fẹ́ sọ pé owó ni ìyá dúró ti wà gan ìyá dúró ti wà gan. nígbà tó dáhùn pé pé mi àti Paso wá padà díìpù yẹn màmá ò fẹ́ kí n kúrò èmi kọ́kọ́ fúnra mi náà mi lè filẹ̀ tí n bá ti rí gbà yẹn mi lè sùn tí n bá ti rí mi lè sùn mi wà òkè
kí n ṣáà ti rí báyìí kí n ṣáà rí Paso. kí lọ́wọ́ nǹkan tẹ́ ti ṣe ń gbà yẹn torí lè ṣe pàtàkì fún àwọn ọ̀dọ́ tí wọ́n ń wá fame kọ́gbọ́n látẹnu yín bí tẹ bá ti ráwọn sí pé àwògà ọ Sèmi àti Paso lè padà ṣerú nǹkan báyìí bóyá àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí ń gbà yẹn bóyá nígbà tẹ o pé kíní kan tẹ wá wò sí kí lọ́wọ́ nǹkan tẹ máa ń rí tẹ máa ń wò síra wọn gbà yẹn jẹ́ kọ́ wọn ará ilé náà ká jàǹfààní bá ṣe wà pẹ̀lú yìí. Alhamdulillah torí tẹ́ńbà tí máa fi máa sọ àwọn Yorùbá náà ní apẹ́kó tó jẹun kò ní jẹ́ bàjẹ́ àwọn kan ti kọ́kọ́ ṣáájú mi wà ń bẹ̀rẹ̀ àwọn ṣáájú mi wọ́n ti kú àwọn àwòkọ wọ́n ṣáájú mi wà ń bẹ̀rẹ̀ bọ̀ mo ṣáájú àwòkọ gbogbo wọn bá mi di Fuji ni o gbogbo àwọn àwòkọ wọn bá mi di Fuji ẹ mọ̀ pé akíndọ́ ń sọmọ àdúgbò kan náà àwọn náà jọ wà pẹ̀lú Paso bọ̀ bí mi ṣe máa débẹ̀ wọ́n rán sí lèmi gbé débẹ̀ ṣòtì yẹn sìn iṣẹ́ yẹn mo dẹ̀ mọ̀ kò sí nǹkan tí mi lè ṣe ààrẹ nìkan tó ń sọ pé òun ò ṣe kankan nídìí Fuji òun ò ṣoríire nídìí Fuji kó lọ jẹgbẹ́ o àwa ṣe mẹ́wàá o nídìí Fuji a ṣe ọ̀ká tèmù tí ẹ̀dá ọba ti jẹ́ kí tilẹ̀ pọ̀ ju tẹnu lọ o máa mẹ́ẹ̀kì àrí nínú àwọn èèyàn wa náà tọ́lá ń sọ àwọn ògẹ́ni kankan ní Fuji irọ́ ló pa ẹni kó lọ jẹgbẹ́ àwọn tún ṣáájú àwa ẹ̀yin wàásù ẹ̀yìn tọ́wọ́ àwọn ṣáájú àwa mẹ́ẹ̀kì àwọn tí ń mẹ́ẹ̀kì láti bíi 90 tó ń rówó gbà àwọn ò rówó gbà àwọn ò kí ń rówó gbàgbà yẹn ẹ̀bá la máa ń lọ jẹ́ lágbo ká kó kúlà ká lọ ta àwọn wọn ń rówó gbà ẹ wá lè ṣe wọn kọ ẹ̀yin làwa dé ẹ̀sán kọ ẹni kẹ kó kúlà a máa ń kó kúlà yes wọn ń fún wa lówó eré ẹ máa kó kúlà lọ tà a máa lọ ta ni kúlà tó yọ olóúnjẹ ẹ mọ̀ pé ńgbà yẹn wọ́n máa ń kọ oúnjẹ wọ́n máa kọ ẹ̀bà wọ́n á kọ ọtí wọ́n á tún wá kíní tọ́mọ yàrá fi gbóúnjẹ wá fún wa àmọ́ lóde ẹ̀mọ́ jàǹgò ni. òun la máa pín àwọn tá à ń lù yẹn òun la máa pín àwọn dẹ̀ ti ń tẹ́wọ́ gbowó àwọn ń tẹ́wọ́ gbowó láti 90 wọ́n bá wa ń di Fuji ni náà àwọn wá délé yìí tá a sọ pé àṣẹ nǹkan rẹ̀ òun wá lóun irọ́ ní ẹni kò lọ jẹgbẹ́ Tao lára àwọn rẹ́kọ̀dù Paso lè máa rò pé ẹ jẹ́ ń fún yín question tẹ́ máa rò pé òun ló ṣe dáadáa jù àbí pígbà tẹ́ ń pò pọ̀ rẹ́kọ̀dì yẹn mo fẹ́ gbé yín wọ the records tí Wasiu Alabi gbogbo ẹ̀ náà lẹ mọ̀ ń pa ṣé kọ̀ǹpútà gbogbo ẹ̀ ló ta gbogbo ẹ̀ ló dùn àwọn ìrírí wo ló wà nípa òun rẹ́kọ̀dì wọn tẹ́ ti ṣe bójá Americana náà ni ẹgbẹ́ àwọ̀ issue rẹ́kọ̀dì yẹn. ẹ ṣe ní issue rẹ́kọ̀dì yẹn kì í yàgbẹ́ kó nígbẹ́ tó ń yá ò dáa kò sí rẹ́kọ̀dì wa tí ò dáa tó dáwà la ṣe because a máa amú gidi nígbà yẹn amú gidi iṣẹ́ gidi amú gidi àmàlíyàsí pa ká tó lọ wọ studio bọ́ iṣẹ́ kan lémi èmi mọ́ ti Paso iṣẹ́ kan ló fún èmi ní wàhálà jù tí mo mọ̀ nílé ayé entertainer. kí nìdí. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé àríkọ́dù ní dẹ́ka ọwọ́ ní ká má mísì ní dẹ́ka ká lọ mísì nínú TV8 studio tí wà ní Èkó remix bá ṣe wá kíkì tì nìyẹn àbárí kíkì ṣáàdẹ àwọn àti ibi tó dẹ̀ ti yẹ ká mix tàti gbé kó ń bẹ kò jọ bí ìbínú láti gbé kó ń bẹ ta ní mix ń bẹ àfẹ́ lọ mix ń bẹ sáyé àtúparí fẹ́ padà síbòmí ni àdẹ̀fẹ́ tún rẹ́kọ̀dù yẹn ṣe torí rẹ́kọ̀dù yẹn wà pa àti ṣe tán báyìí bẹ̀rẹ̀ sí wá kíkì káàkiri nìyẹn àárí kò sórí machine tó gbé sí àárí kíkì agbada lu kíkì mí sí ni o bọ̀ alẹ́ àbíjà ọlọ́dẹ ṣàmì sí rẹ́kọ̀dù tèmi lè sọ pé ó tọ̀ fún mi ó nìyẹn gbogbo ètò kó o tọ̀ fún mi torí amatiriyas àwọn ọmọ tá à ń kó nígbà yẹn náà amatiriyas ọmọ machine ọmọ machine. báwo ṣe mọ báwo la Americana rẹ́kọ̀dù Americana yẹn báwo ni. rẹ́kọ̀dù Americana àwa kọ́ la ní báyọ̀ wa lónìí ẹ kò ṣe fún. àwa kọ́ la ní báyọ̀ wa lónìí. ṣe Americana yẹn wà nù rẹ́kọ̀dù ẹ ló gbọ́ nǹkan. ọ̀pọ̀ òun náà mo sọ pé àti choice àtọ̀ kò sí tí ò ṣe tó kiri àmọ́ lóríṣiríṣi. gbogbo egungun la máa ń ṣe ń gbà yẹn òun gan Alhaji ó yá ni Alhaji. ta ni bíi competitor Paso ń gbà yẹn kí ló mọ̀ wípé tí wọ́n ṣe máa yọ gbà
èèyàn báyìí àmọ́ pé Barrister Kollington Sunny Obe mo ń jù sí yín tálẹ́ntẹ́ bá ń ṣe rẹ́kọ̀dì ní tá lè rè tó ẹ́ pé ó dàbí pé òun náà gbà yẹn tẹ́ bá ń wò ó pé kí lẹ́ni ń ṣe nǹkan gbà yẹn kí ló jù kí làjú gbà yẹn. Wasiu Ayinde ni Wasiu Ayinde ni Wasiu Ayinde là ń tẹ̀lé torí mi nífẹ̀ẹ́ Wasiu Ayinde òun náà nífẹ̀ẹ́ Wasiu Ayinde àwọn nǹkan tá róòmù dẹ wa enter focus nìyẹn because ẹ báwo náà Wasiu Ayinde náà ló jẹ́ kí gbogbo wa onífújì máa dẹun gbogbo àwọn Barrister àwọn Kollington wọ́n mú lé ńgbà yẹn nǹkan tó ń kọ yẹn á lè kéèyàn tó kọ ó lé èmi náà dé bá mo wà ń bẹ mo wà rálẹ̀ àwọn ọmọ sọ dáadáa pé Barrister ti ń kọ fújì àbí Kollington mo wà rálẹ̀ yẹn mo dé bá bọ̀ nígbà tí Wasiu Ayinde tó máa gbé títí ẹ̀ jáde ó wà láìpì tàlàsó disco ojú ńlá gbàgbà ara àwọn nǹkan tá a fi mú àlùjọ yẹn wá nìyẹn o tá a tún fi gbé àwa yìí sí ó dàbí pé gẹ̀gẹ̀ káwọn máa lu níbi 60 nígbà tá a máa gbégi lé 120. ẹ̀dáàbò àwọn òfẹ́ káwọn èèyàn wọn ṣe báyìí à ń gbé sí 120 straight ni ó tẹ̀ tó wá ní bọ̀dá kan bọ̀dá jẹ́ ìlì tó lu sákàrà yẹn ọwọ́ ẹ̀ máa fásitì tó jẹ́ pé inú mi máa ń dùn ní tí bá ti fẹ́ ṣiṣẹ́ bọ̀dá jẹ́ ìlì tí wọ́n ti sọ bọ̀dá jẹ́ ìlì kò gbọ́dọ̀ wọlé ẹ gbé Paso sáré ó máa gbé Paso sáré tó yẹ pé ó tún máa bẹ̀ wá pé òun fẹ́ mú mi ní torí bọ̀dá ọwọ́ ẹ̀ fásitì gan sẹ́ni tẹ́lẹ̀ máa dẹ́ mọ̀ gbogbo àlùjọ gbà yẹn náà gẹ́gẹ́ bí pé kéèyàn máa mi ní látòrí tiwa báyìí 120 láyé sí tàbá yìí wá sílẹ̀ dìbò díẹ̀ ló máa wà 100 tàbá wo mísíkì wa nǹkan táwọn èèyàn fi láìkì ẹ̀ nìyẹn and then láìkì àmà dáṣà gbà ẹ̀ because àṣà làwọn èèyàn máa ń fẹ́ gbọ́ kò sí rẹ́kọ̀dù kan ẹ̀ ló gbọ́ gbogbo rẹ́kọ̀dù wa ẹ̀ látòkè àṣà máa wà bẹ́ẹ̀ torí àmà dáṣà àṣà yẹn dẹ̀ làwọn èèyàn máa gbọ́ àṣà yẹn náà máa lò sí rẹ́kọ̀dù yẹn bá ti jáde. ṣe rántí ìgbà wo ló di pé ẹ kọ́kọ́ di pé ẹ kúrò Nàìjíríà tẹ́ pé iṣẹ́ mísíkì iṣẹ́ fújì ló gbé yín kúrò nílùú Nàìjíríà mo fẹ́ ìgbà wo ni báwo ló ṣe dára yín tó di pé nǹkan tẹ̀ ń ṣe kẹ̀rọ ra ń ṣe ló wá di pé òun ló ń gbé yín kúrò Nàìjíríà ẹgbẹ́ àwọ̀ bẹ̀. alihamudulilayi mo ń sọ fún ilé ẹ̀kọ́ mo ní Paso mo ní tó bá dẹ́ pé ó tó táìmù kan tí ń bá rí mi kì í wá òkè tóun náà bá rí mi kì í wá òkè tẹ́ bá wọnú nínú báńdì yẹn I'm the last person tí Paso mú travel. ó ti mọ òun yẹn travel before. ó ti mọ òun yẹn travel bọ̀ èmi ò bínú èmi mú continue iṣẹ́ tèmi èmi mú continue. ẹ̀ẹ́dẹ̀ bínú pé kò mú yín travel ń gbé. mi bínú mo kàn ń continue mo fà sẹ́yìn. tó bá lọ náà ẹ dilé mú tó bá dé iṣẹ́ fún. nígbà tó yẹ pé aṣọ tó bá wọ̀de máa kó gbà àtọ̀ tí Paso bá wọ̀de tó bá wọ̀de tó bá yẹ pé bóyá dé láti airport lélẹ́yìn sí tó bọ́lẹ̀ ta lọ kínlé Alhaji aṣọ tó wọ̀de yẹn máa kó gbẹ èmi ni máa gbà ó máa tún kọ́wó èmi ló máa káwó ńlá fún jù tówó níyì èmi ló máa káwó ńlá fún jù èmi ló máa kọ́kọ́ káwó fún sókè ni mò ń bínú fún ọ pé àsìkò tí tó ní nígbà tásìkò ni máa tó tọ́lọ́ ń ṣàmì sí it was 19 bóyá 26 mo ti lọ Mẹ́kà kí n tó travel torí MC náà ló fún mi Mẹ́kà olùọmọ ló fún mi ní first Mẹ́kà òun ló fún mi ní first Mẹ́kà mi bóyá 2006 inú go-slow ló ti fún mi ní pen cinema. nínú go-slow báwo kò yé mi. òun drive bọ̀ èmi náà drive bọ̀ àwọn èèyàn kan fún mi ní àwọn ọ̀rẹ́ mi kan wà Ìdẹ̀ra a máa pè ní Ìdẹ̀ra Yomi Spain àti kí ló ń pè tó ní hòtẹ́ẹ̀lì níwájú lágbájá yẹn kí ló ń pè. níkẹjà yẹn níbi motherland yẹn. níbi motherland yẹn lọ́pọ̀ ẹbí yẹn. Ìdẹ̀ra wọ́n fún mi ní explorer gba explorer jeep yẹn so mo ń bọ̀ bẹ́ẹ̀ mi ń bọ̀ látàgé náà mo ń bọ̀ láti ilé abúlẹ̀gbà ilé mi náà àwọn náà bá mi kàn abúlẹ̀gbà yẹn Olúọmọ owó ní ìgbà yẹn Olúọmọ 220,000 náà kó fún mi pé kí n lọ fi ra igi kí n lọ fi kọ́ Olúọmọ kí ni ìbáṣepọ̀. ìbáṣepọ̀ wa náà ni pé gbogbo wa náà ṣe mọ̀ pé gbogbo wa wọ́n rán sá máa ń mọ́ra wa Mukala ló kọ́kọ́ dáàrin wọn Mukala ti kú Mukala ló kọ́ dáàrin wọn but èmi àti Mukala. Oshodi lẹ́mísì wà náà. Oshodi lẹ́mísì wà. ṣe létà ṣé gbà tẹ dárò Oshodi ló dúpẹ́ ẹ̀mọ́ abẹ́ ti mọ̀ láti mọ̀. àtijọ́ mọ́ra wa gbogbo wa ti mọ́ra wa àmọ́ra wa bó jọ́ǹpù lẹ́nìbọ̀dì máa ń lọ
so MC náà wá jump olóòmọ náà máa wá jump àtàwọn kado àti kí lórúkọ ẹ gọbọì gbogbo a máa ń pàdé lórí ìrìn ni kò everybody kò síbi tá à ń gbé ìbáṣepọ̀ yẹn ti pẹ́ èmi ó ti pẹ́ kò síbi tá à ń gbé kẹ́bí a máa lọ kẹnẹrí lọ Africana lọ Ìkòròdú lùwá sí bí ayédèrè jump ni gbogbo wa ti máa ń pàdé gbogbo wa mọ́ra wa jump láti máa ń pàdé bòlùdó àwọn olùlù àwa ń lùlù ìyàtọ̀ yẹn nìyẹn àwọn olùlù àwa ń lùlù gbogbo wa. àwa náà fún yín mọ́tò Mẹ́kà ni mo fẹ́ gbẹgbẹ́ délẹ̀. inú gọ́sùn ìrántí fún mi Mẹ́kà èmi ń bọ̀ láti Ayége bóyá èmi ń bọ̀ láti Ayége ni bí alátàbílẹ̀ gbà àwọn ń bọ̀ láti Oṣòdì wọ́n fẹ́ jáde sí pen cinema bọ́kọ̀ ṣe rí mi ní gbà iná lu ọmọ black kékeré yẹn tọkọ lu ọmọ wa sí yẹn náà lu so one drive bọ̀ bọ́yẹn drive bọ̀ báyìí ọkọ̀ mo ní mo kàn rí plate number yẹn pé olùọmọ ló ń bọ̀ yìí èmi náà kàn wind down ni so nígbà tí ọlọ́run tún máa ṣe nígbà tó máa tajọba dé portion ara wa go slow wà go slow wà olúlu ọkọ̀ ìbáyìí ni ẹ̀gbọ́n ẹ lọ mú pálí yín wá ẹ máa lọ sí Mẹ́kà lọ́dún yìí ẹ máa lọ sí Mẹ́kà lọ́dún yìí mo bú sẹ́kù ni torí à ń lọ Dublin lọ́la mo bú sẹ́kù ni wọ́n rẹ́ pé ẹ lọ mú pálí yín wá ẹ máa lọ Mẹ́kà lọ́dún yìí o báwo pé pálí mi ti wà ní àti lọ sọ mi ti pálí fún Dublin ngbà tí a ṣáà padà ṣáà máa rí àwọn bá ní kọ àwọn náà tún fún mi lówó pé kí lọ ṣe pálí mi ìgbà yẹn máa ń ṣe pálí méjì wọn ní kí lọ ṣe pálí mi mo kàn drop pálí yẹn ilẹ̀ wọn lọ gba fisa sí so láti Dublin ni mo gbà lọ sí Mẹ́kà Waterford NC ló sì mi bàbá NC tó ń tẹ̀lé olómọ yẹn gíga yẹn tó wà Dublin òun ló wà mí láti Waterford lọ sí airport tó Mẹ́kà ni mo gbà lọ. ẹ̀yin àtàlẹ́jọ́ lọ Dublin gbà yín sẹ́yìn nìkan. èmi àti Paso ni mo lọ play jẹ́ ìdí máa ń play jazz lókè ìtúbàṣọ fi bẹ̀rẹ̀ sí mú mi travel òun go believe pé tàbá ti travel so mo bẹ̀rẹ̀ travel yẹn bóyá 2000 kìíní kan ṣá kìíní mo kọ́ lọ Malaysia no South Africa so nígbà tàbá lọ South Africa yẹn tó ti gba visa yẹn bẹ́ẹ̀ mi ṣe bẹ̀rẹ̀ sí lọ gbé sinadrome yẹn mo á training sinadrome yẹn lé mama play gbogbo nǹkan táwọn ṣàfà play mama play ẹ̀ so Paso go mọ̀ ẹ́ pé mo padà lu jazz lọ mo ti train yẹn ọwọ́ mi ti lé padà tọwọ́ yẹn bá dé ti lé tó bá ti bẹ́ iṣẹ́ tún ti bẹ̀rẹ̀ padà nìyẹn but tọwọ́ ẹ bá lé tó ń sa oní jazz ọwọ́ mi mo ti train yẹn lé ọwọ́ mi ti bẹ́ ó ti bẹ́ tó ti ṣe padà tàmádé South Africa oníkòsó ní jazz mo ní Paso máa play jazz ó jẹ́ kọ́kọ́ bú mi jẹ́ ní wọ́n bẹ̀rẹ̀ wọ́ oní jazz ayé àtijọ́ kẹ́tíkẹ́ mo ní èmi mo lu kẹ́tíkẹ́ àjọṣojú èmi àti ẹbí báyìí bọ́ọ̀sì nìyẹn o ó dẹ̀ lọ dáadáa báyìí bẹ̀rẹ̀ nìyẹn kò wọ́ belief pé lọ dáadáa nìyẹn ló wá di pé láti gbà tá bá ti fẹ́ travel èmi náà máa lò fún drummer kó tó di bàtà àdàgbà sí èmi náà lò fún drummer anything travel I travel all over the world London nìkan ni mi bá wọn lọ orí London nìkan ni mi lọ rí I've been in Canada, I've been in America, I've been in Europe, been in gbogbo ẹ̀ kò sí gbogbo tábà lọ. Family kan wà ní Europe náà. ìyàwó mi wà bẹ́ẹ̀ ìyàwó mi wà Spain kò sí gbogbo kò síbi tí mi lọ. adúpẹ́ lọ́wọ́ so lọ́wọ́lọ́wọ́ báyìí manager band ni lẹ́jẹ́ báyìí sí manager band Paso ṣóhun ni àbí kí ni role ten jẹ́. manager band ni but tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ì fẹ́ gbà. torí àwọn kan ti torí èmi náà wò pé ṣé táwọn. ẹ má tẹ ká lọ bẹ ẹ ká kó bẹ. àmọ́ báyìí torí ó níbi tí mò ń lọ o. báyìí èmi ni mo wà ń bẹ. ó níbi tí mò ń lọ torí èmi ni máa control Súlè ni mo gbéwèé fún èmi máa control Súlè anybody èmi náà máa pè pé a fẹ́ pe Paso this is my office torí ẹ tẹ̀bárí all over the world kò sẹ́ni tí ó mọ̀ nọ́mbà yìí mi kì í pa. ó níbi tí mò ń lọ torí mọ̀ pé lọ́wọ́ báyìí sìn kò sí bẹ́ẹ̀ ń ṣe ni máa ní nǹkan ṣe pẹ̀lú àwọn band boys ibi tí mò ń lọ gangan nìyẹn torí àdẹ̀gbọ́n pé rògbòdìyàn kan ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ìta ń gbọ́ oríṣiríṣi nǹkan báǹdì gbogbo ẹ̀ mọ́ra mo á fẹ́ bèrè lọ́wọ́ yín àdẹ̀ báwo ni ìbáṣepọ̀ ẹ̀yin àtọ̀rọ̀ ẹ̀mẹ̀ ẹgbẹ́ tó mọ̀ pé táwọn máa sọ́ǹpọ̀ ẹ̀yin ọmọ ẹgbẹ́ wọn báǹdì sí wọn á sì tó bí 15-20 kan náà. ọjọ́ bẹ́ẹ̀ lọ. mo kọ́ tẹ́ ẹ mú kékeré ni. kí relationship báwo lẹ ṣe ń ṣe irú ọmọ nǹkan tá à ń gbọ́ yẹn náà ni ṣó ń dọ́dọ̀ yín náà ẹ̀kọ́ jẹ́ kó jáde síta ni mo fẹ́ gbọ́ látẹnu yín. ṣe mọ̀ pé kọ́lọ́n kúkọ àmọ̀ ṣe nínú gbogbo èèyàn tí ò ní tẹ́lọ́rùn ọmọ onífújì ni wọn ò ní tẹ́lọ́rùn bẹ̀rẹ̀ tí inú òfin náà là ọmọ pàǹdọ̀ dàgbà àwa náà gbà súnmọ́ wọn bọ́ ṣe ń gbé wá à ń gbà nítorí pé Ọlọ́run ẹ̀ pè mí torí pé wọ́n mọ̀ pé mi náà mo sáf mo mọ̀ ń pa
torí gbogbo wọn àwọn yẹn wọ́n kéré gbogbo wọn tó wà lórí stage yẹn wọ́n kéré wọ́n sínú setup so kò sí àlẹ́ kankan kò bó fọ́ǹbù máa pẹ̀lú mi lọ́la kí ọkọ̀ bá fọ́ǹbù lu wọn tèmi ni pé mo ní jẹ́ kí Paso jẹ́ yín lówó ẹ ṣiṣẹ́ tó dáa ẹ má ṣe rubbish ẹ má rí pé tí má gbogbo ẹni mo ní ṣe papọ̀ tó bá play má dúró báyìí tẹ́lẹ̀ tó bá lu kọ́kọ́ tí ó bá dààmú mọ̀ máa ṣe báyìí fún ọkàn ni ọkì ní kò bọ́lẹ̀ má lè ti ṣe báyìí o ti mọ̀ pé kò ń bọ́lẹ̀ nìyẹn mo ń ṣe girigiri ọmọ pé mo ti gbọ́ níbi wájú tí mo jókòó sí gbogbo kémi àti ẹ̀gọ́ jọ jókòó ká pọ̀ ibi nǹkan tí Paso kọ ni mo wà after Paso náà bó ṣe wà lókè yẹn èmi ló wà after máa sọ fún yín so òun náà òun ni mo wà after gbogbo nǹkan tó ń kọ ni mo ń gbọ́ tẹ́ǹkọ́ bá wà fún tí má ti báyìí bọ́lẹ̀ òun náà ti rí ó ti mọ̀ pé mo ti rí so kò sẹ́dà tó máa tọ́mọ ní Fuji lọ́rùn wọn ní tẹ́lọ́rùn òun ni mo ń sọ pé kíyẹn lọ jẹgbẹ́ pẹ̀lú eléyìí tó ń sọ tó ní kíní kọ ẹ̀ ń jẹ́ kó lọ jẹgbẹ́ àwọn ọmọ kéékèèké tó wà lẹ́yìn wa lẹ́nu kò sí eléyìí tó bá sọ pé òun ti kọ́ lẹ́nu wọn náà téèyàn bá ti jẹ́ kí tilẹ̀ pọ̀ ju tẹnu lọ gbogbo àwọn tó ń tẹ̀lé mi náà wọ́n á sọ fún ọ ẹ make sure nínú nígbà títí wa ni o lè lọ ní fans o lè ní fans tí o yẹ pé fans yẹn tó yẹ pé ọ̀gá ń lọbẹ̀ kí wọn náà wà lọbẹ̀ ó lè bọ̀ nísìn o ti civilize tó bá yẹ pé fans kan lórí dìmú àbí méjì ẹ dìmú dáadáa máa ṣe dáadáa sí i máa lọ fi ọ̀rọ̀ ẹ lọ bẹ́ẹ̀ mi ṣe máa advice wọn nìyẹn mi ìdẹ̀lẹ̀ jí lọ́jọ́ kọ̀ọ̀kan kí n máa ṣàdúrà fún wọn kí n máa ṣàdúrà fún yàmi kí n máa ṣàdúrà fún Paso kí n máa ṣàdúrà fún MC àti Sego gbogbo wọn bí ṣe máa ń ṣàdúrà fún wọn nìyẹn àti ẹ̀yìn déndé IBD torí gbogbo aláàánú mi máa ń sọ fún wọn kọ́lọ́mbà ní fáwọn lọ́wọ́ sókè tó bá ṣe dáadáa sí fans máa ṣe dáadáa sí ẹ o lè mi ń sọ yẹn náà nígbà tí yẹn ń sọ gbogbo nǹkan tí yẹn ń sọ sẹ́ẹ̀ mo tún ní peter ní kó lọ jẹgbẹ́ àwọn èèyàn fún mi mọ́tò kò ń ṣe èèyàn méjì mẹ́ta ló ti fún mi mọ́tò tí mi ṣe bí iṣẹ́ ọwọ́ mi náà nìyẹn mo dẹ̀ wà lóyà tó bá wà lóyà sọ́gà tó o ṣe gẹ̀rọ̀gẹ̀rọ̀ so ok ẹ wá dúró àwọn tèmi náà bá ń bẹ̀ tó wá jẹ́ mi ní last person ni mo wá jẹ lọ. ẹ̀yin náà lè ti bínú gbà yẹn pé kí ló wá fún nǹkan tí mi ò travel tí mo ṣe kíní gbogbo yẹn gan. nígbà tó ló ń jẹ́ ni pé focus yẹn ṣì wà so mo ṣe ń keep on moving èmi ń sìn lé ní ìṣe èmi ni màá sọ fún Paso pé nǹkan báyìí ni kò ṣe dé ní ìtọ́ bá tí gbogbo yẹn bá ń bá sọ tí wàá gbọ́ tó bá ti ní mi wá ní wọ́n ti lọ pè wá ẹ ti lọ paragbá yín wá so èmi náà tí èmi náà bá dé máa débẹ̀ tí mo mọ̀ pé ọ̀gá olúwa mi ẹ̀rọ ìbára sí àgbà sunshine oríṣiríṣi. ẹ̀yin náà sọ pé kí ló wá fún mi ọ̀dẹ̀ ń bẹ̀ sọ báwo ni ṣe máa ṣe bẹ́ẹ̀ sórí mi yìí ni ọ̀gá mi ni náà báyìí máa yẹ pé Paso báwo ni kò possible ọ̀gá mi. mo ti pẹ́ tẹ́tí tó wà. ọ̀gá mi ni àjọ mo ti pẹ́ kẹ̀kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí wọn tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn ọ̀gá ni tẹ́mi àti ẹ̀ bá jọ wà nulẹ̀ ni lẹ́lẹ̀ máa jọ ṣe máa jọ ṣe tabati bọ́ stand by nsìn tó a lè máa wà lẹ́yìn ní gbagbagba tabadélé olówó máa wà lẹ́yìn ní gbagbagba kílẹ̀ ń sọ ẹ̀ ọ̀rẹ́ bo ọ̀gá ni. tó rọrùn yà máa rí nǹkan kan dìmú nìkan tẹ̀ ń sọ yín pé so kò sí bó bá ṣe mọ̀yàn sí ẹni tó bá jọ̀gá ló jọ̀gá. ọ̀gá ló ga ń jẹ́ náà ọ̀gá ló ga ń jẹ́ èrò alọ́ṣeré kọ́lẹ́ ní dọ́mẹ́ta yìí mi ò mọ̀ tí àwọn ọmọ yẹn ní Paso lóhun òṣèré yẹn ní tó dé máa ní kó wá ọ̀rí kọ́jẹ́ kan lọ́ba nígbà tí mo wá dé mo dẹ̀ mọ́ nǹkan mímú tí mo ti bẹ̀rẹ̀ sí ṣàṣọ́nṣàn ìbára sí àgbà tó á lè kó sọmọ náà bàbá sí yé àgbo méjì ó pọ̀ jù ìwó kàkà inú ẹ̀ máa dùn ní wàá ṣe àlàyé bọ̀bọ̀ yẹn a máa play fún bọ̀bọ̀ yẹn ó dẹ̀ mọ ọkàn tó yẹ pé tí bá ti ń tẹnu mọ́ nǹkan ó máa ń gbà fún mi o bá ti ń tẹnu mọ́ nǹkan pé Paso já ṣeré fún bọ̀bọ̀ yẹn sẹ́ bí tí Ọlọ́run kọ spirit wa papọ̀ ó máa mọ̀ pé báyà pé nǹkan kan máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ti dáadáa tí wọ́n á ní kó jẹ́ ká lọ ṣeré bẹ́ẹ̀ a máa lọ wàláì a máa lọ. So àwọn sọ ọkọ nígbà tí mo dé wọn wá ní mo ní wàá máa play fún ẹnìyàn wà ní wàá máa play fún mo ní mi fẹ́ máa ṣerú eré yẹn mo ní Paso kò ṣeré tá à ní ṣe a máa ṣeré fọmọ yẹn ẹ ká lọ ṣeré fún wọn ok tàbá tẹ débẹ̀ owó tàbá pa màá ní kó gbé sínú mọ́tò ẹ kó lọ kálé mo ní látọdún wo nìyẹn níjọ́ wo láti ṣe yẹn gbẹ̀yìn mo láyé mo ní nísìnyí nígbà tá a ti jọ káwó bóyá almost be 90 kò wá ní kí wọ́n káwó ní 2024 is it possible mo ní sẹ́mi náà rí ikú ara mi ni mo ní kó possible kò ní kó gbówó sínú mọ́tò mi náà ilé ẹ̀ náà máa gbówó lọ ó máa káwó ó máa fún mi ní
èmi lè sọ pé mú iye kan wá kò possible. iye tó bá tọ́ sí yín tó bá fún yín ni. tí o bá tiẹ̀ fún mi kí ni mo fẹ́ ṣe. ọ̀gá ni àwọn tí ò ní tẹ́lọ́rùn àwọn tí ò ní tẹ́lọ́rùn yẹn ẹni kọ́ lọ jẹgbẹ́ àwa ní tẹ́lọ́rùn la fi bá débi tá a bá dé bẹ́ẹ̀ ni mo ń sọ fún gbogbo àwọn ọmọ báńdì yẹn náà gbogbo wọn tó bá ti rí ení tere èjì tere máa tọ́jú ẹ̀ tó bá rí 10 naira make sure pé 3 naira febi panu náà 3 naira tọ́jú 7 naira tó 7 naira tó tọ́jú ẹ̀ tó bá máa fi dibi oṣù kan wàá mọ̀ pé 7 naira yẹn ṣe money but tí gbà tí wọn bá ti ń lọ lé Olympia give them pepper soup give them cow tail báwo lè ṣe fẹ́ máa ayé tí yẹ kó jẹ tó ń jẹ báwo lè ṣe fẹ́ ní àjẹsẹ́kù. Alhaji àwọn owó tó bá ná fún ọmọ band members ẹ̀ ń gbà mí ṣé wọ́n nẹ̀tọ̀ kọ́ náwó fún wọn ṣówó wọn ni àbí nǹkan torí ẹ̀ náà máa ń lóríṣiríṣi nǹkan. wọ́n lẹ́tọ̀ ó wà láò àwọn náà lówó wọn àwọn náà ní títí wa wájú yẹn ní títí wa owó tó ń ná fún wọn ń ta. torí àgbọ́pọ̀ wọn ọ̀gá olórin míì máa ń gba owó tó bá ná fún wọn. irọ́ o títí wa o àwọn ni wọ́n ní o. Wàsáìndì la dẹ̀ ń kọ́ fún la ń fọ́lò Wàsáìndì ta dẹ̀ ń fọ́lò náà mi mò ń lọ ságbó wọn gbogbo owó táwọn bá pa àwọn ọmọ náà ní àwọn tó ń ná fún àwọn náà ní tinú báàgì làwọn náà ń gbé lọlé tinú báàgì làwọn náà ń gbé lọlé torí àwọn là ń focus. ṣé ó ń tó bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta kẹ́yìn tó kù àbí after every day. tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń pẹ́ ká tó sanwó fún wọn nígbà tó yá lèmi náà yí padà Alhaji táwọn ọmọ yẹn bá ti ṣeré méjì tó bá ti di Monday dẹ́kun gba owó wọn kọ́ máa bá ti wọn lọ. Yes tẹ́lẹ̀ la máa ní ó ń tóbi 10 ká tó fún wọn lówó bọ̀ ká ṣe pọ̀ nísìn no àdé ń jẹ́ wọn lówó lù ọmọ eléré àwọn ọmọ onífújì tó ń wò yẹn tó bá fẹ́ wá wà láwọn ni kò má fún wọn lówó tó bá fẹ́ bí owó tó fẹ́ san fún wọn owó san pa wọn bọ̀ tó wò lù yẹn sọ̀rọ̀ ló ń gbèlú wọn wá. wọn nígbà àwọn náà ń gbèlú wọn wá. tó bá dẹ̀ ya ẹ̀ máa sanwó fún àmà sọ iye tó ń fi rẹ́ǹtì lù náà fi ń sanwó yíya onígígan oníjàsí ń gbowó ó ń gbowó gi owó kí ló ń gbà owó gi ó ń gbowó gi. ṣe mọ́mọ́ fìyẹn lẹ̀ fún wọn kó máa fi rówó nítorí báǹdì lè rà náà báǹdì lè ra gbogbo kí. òwúrọ̀ ni ọmọ onífújì ò ní bẹ́ẹ̀ lù wọn ò ní bẹ́ẹ̀ lù àwọn ọmọ onífújì wọn ò ní bẹ́ẹ̀ lù wọn máa ní kò dáa. àfi tiwọn yẹn náà. tiwọn tó ń gbé wá àwọn dẹ̀ máa padà fún wa fún ọ rẹ́ǹtì ẹ̀ ní àwọn náà ní pọ̀ kò sí nǹkan tó kọ́ wa pàfọ́ọ̀mù fún wa kó nítorí tọ́lẹ̀ ti ń jẹ nìyẹn kò sí nǹkan tó kọ́ wa pẹ̀lú yẹn ṣáà lùlù fún wa kó wà òkè. That's it. ó ṣe pàtàkì ká mẹ́nu bà yẹn ẹ wò pé nbolèmi àti Alhaji Balinga àgbà ni wọ́n nídìí iṣẹ́ yìí wọ́n dẹ̀ mọ̀ ń pa ìgidi mo dẹ̀ mọ̀ pé ọmọ tó bá ń tẹ̀lé wa lọ náà kò ń ṣe pé bóyá fi ń sọ pa fi ń sọ̀rọ̀ síyàn kankan àbí kó ní kálukú náà fi rí nǹkan dìmú náà tó máa fi wúlò tọ́wọ́n bá ń sọ ẹ̀dẹ́gbẹ́ mò ń wò wọ́n ni tọ́wọ́n bá ń sọ̀rọ̀ ń pa music tó ń sọ̀rọ̀ ń pa Fuji nídìí iṣẹ́ Fuji tí wọ́n mọ music tí wọ́n bẹ̀rẹ̀ lẹ́yìn náà kú gbọ́ bọ́ ṣe kíyàn ti máa ṣe Fuji láti 70 tún rí another angle of Tao Balinga lẹ́ni nǹkan tètò yìí wà lé lórí nìyẹn ṣé ń gbádùn ẹ̀ kò ní gbàdé láéláé Alhaji òun ní Fuji pọ̀ ṣé téèyàn kan bá fẹ́ sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀ sí kọ Fuji sí kí lẹ máa sọ fún ṣe máa ní kó gbégbá àbẹ máa ní lọ jókòó síbì kan kò sáyè mọ́. ṣé ń sìn nísìn Fuji àwọn èèyàn ò kọ́ mọ́ ó dẹ̀ ń dùn èmi gan. wọn kọ Fuji mọ́ kò yé mi Fuji kò olùkọ́ wọn wá mọ́. wọn wá kọ́ mọ́. wọn wá kọ́ mọ́ ó dẹ̀ ń dùn mí because torí gbogbo kọ́ lè máa wá náà tẹ bá ti má pa sẹ́yìn ẹ̀ mọ̀ pé mo sọ pé mi ni mo dá joint sílẹ̀ láti lè máa jẹ́ fi máa fi jẹ́kọ̀ máa wá nígbà yẹn ni. kí ni ìdílé rẹ̀ wọ́n wá mọ́ sí. ní ẹ kò èmi ìròpọ̀ wọ́n wá bá ti máa rí wọn gan sí yàmàyàmà náà kọ wọn meet up nǹkan tó wà lẹ́wọ̀n because music eléyìí tó wà lẹ́yìn sí ó ti kọjá bá kò sọ́lẹ̀ mọ́ ẹni tó bá wọ ẹ̀yìn adìyọ kò sọ́lẹ̀ mọ́ move on ni. So tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí tiwa yẹn lára àwọn Paso bàtà ara àwọn Paso làwọn tẹ̀kọ̀ yẹn jáde bàtà àwọn Paso jáde làwọn tẹ̀kọ̀ yẹn jáde làwọn Sọ̀ní tí ń jáde so ti yẹn báyìí jáde tẹ̀lé ara yẹn ní Súlẹ̀ náà jáde Màláíkà àti Àtàwẹ́wẹ́ làwọn náà jáde kó tó àkọ àwọn ọmọ kékèké yẹn bọ̀ nísìnyí kò sí gbogbo ẹ̀ mọ́ èmi mo try gan nínú Fuji bẹ́ẹ̀ ò ní mi mo rí yàn mi kẹ béèrè lọ́wọ́ gbogbo àwọn onífújì kò ṣẹlẹ̀ tí mi wọnú wọn torí Paso ní understand kan tó yẹ pé ó yàtọ̀ tó bá jẹ́ lómi Paso sínú pé torí pé ó ti ń bá mi ṣe ó ń lágbo Òṣùpá ó ń lágbo Màláíkà ó ń lágbo Paso ò ní yẹn rò so ìyẹn ló jẹ́ kí gbogbo everybody papọ̀
because bẹ́ẹ̀ ṣe wo mi tọ́ba ní màláìka ń ṣeré mò ń lọ tábà ti nílé tọ́ba ní Òṣùpá ń ṣeré mò ń lọ tọ́ba láta ewé ń ṣeré mò ń lọ gbogbo ọ̀dẹ̀ náà fún mi lápọ̀lẹ́ mi torí wọ́n ti mọ̀ pé bàbá ó pọ̀ nù ẹ̀ wọ́n mọ̀ ni àwọn tí sí tẹ́ ń béèrè fún yẹn wọn jáde mọ́ kò sọmọ kékeré kan tó ń gbọ́ talent ló fẹ́ jẹ́ ká ọmọ yẹn kọrin sí ọmọ aláwọ̀ ọmọ wọn kọ hip hop. kàkàbẹ́ wọn ń sá lọ sí ìdí hip hop wọn fi Fuji yẹn lẹ̀. ẹ kọ́ kọ hip hop yẹn iṣẹ́ sì wà lọ́wọ́ yín náà. kọ́ Fuji yẹn kọ́ Fuji yẹn àwa mọ̀ kọ́ a máa kọ́ fún wọn. tó bá gbéra àgbé ẹ wálé kárí àtù ń gbọ́dọ̀ sọ fún Paso pé Paso ọmọ yẹn wà pa ẹ ká mọ ọmọ yẹn mọ́ra a máa mú mọ́ra kò ṣe pé ó ń gbẹnu sí àmọ́ máa dẹ̀ máa train àjọ máa train ẹ̀. lára àwọn collaboration tẹ ṣe ń gbà yín pẹ̀lú àwọn ní hip hop torí ìgbà tá a rí Idris àbúrò sọ bẹ́ẹ̀ náà wo ìgbà tẹ bọ́ wọn remedies ṣe ń gbà yẹn náà ṣe mọ̀ pé kíní ẹ̀ náà nípa tó kó nípa kárí àgbà jealousy nǹkan ẹ̀ mọ̀ ń pọ̀ wọn náà torí Idris ní gbogbo ẹ̀ náà ní ta báwo lẹ ṣe rí gbà yẹn mọ̀ kọ́ òun yẹn náà dàgbò tún fi Paso sílẹ̀ fún mi gbogbo àwọn collaboration hip hop ń gbà yẹn. music yẹn bó ṣe wá gbà yẹn àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé as I was walking down the street of Lagos bó ṣe ń lọ à ń gbé súnmọ́ nínú gbogbo èèyàn tí wọ́n bá bímọ tó bá fẹ́ máa fọ èèyàn tọrọ ilé ayé ọláwà sáyẹn délé mi máa fi ń tọrọ fáwọn ọmọ mi aláìka mi fọlá gómìnà tọrọ mi fọlá president tọrọ máa ń fẹ́ kọ́ ọmọ àwọn ọmọ mi kọ́ dàbí Wasiu Ayinde ibi tí mo láìkẹ́ ẹ̀ dé nítorí pé Wasiu Ayinde wọ́n ní focus láti ilẹ̀ wọ́n dẹ̀ ń gbà sí gbogbo gbà náà ń bá mú gẹ́tì nǹkan tí mo sọ yẹn. kí ni ìbáṣepọ̀ yín sìn ṣé Alhaji kí ni ṣé ẹ ti padà mọ́ra dáadáa nítorí ìfẹ́ yẹn pọ̀ díẹ̀ kí ni. a ti padà mọ́ra amọ́ra gan-an. àwọn náà dẹ̀ mọ̀ pé lóòótọ́ pé Balinga náà. bàbá mi ni a sọ fún yàrá ọmọ mi. bọ́kílítọ̀ yẹn máa ń sọ pé Alhaji burú gbé Alhaji ṣé àbó náà wọn tó burú sí àbí torí bẹ́ẹ̀ yìí. àwọn tó ń sọ pé Alhaji burú rẹ ló ń pa. wọn náà máa le ju wá ṣe bá kan kìíní kan. irọ́ náà ń pa Alhaji ò burú. bọ́ẹ̀ sọ pé Alhaji ò burú àwọn kan náà máa wà wọ́n máa ní personality gan. kì í sí kíní kan tẹ́lẹ̀ àwọn ẹlòmíì tó máa ń pè mí lórí fóònù ẹjọ́ wọn ní Paso máa ń ẹ̀pù yàn kí ní ẹjọ́ ẹ fún àná bẹ́ẹ̀ are you mad? ẹni tó bá sọ pé Wasiu Ayinde ò dáa ó ń le jù lọ́nà pa bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ṣé mo kúrò yẹ torí pé wọ́n ti mẹ̀yìn ìbáṣepọ̀ tí yín wà rẹ̀ gí lẹ́yìn ṣe ń. ìrọ̀nà pa sí nǹkan ṣẹlẹ̀ lójú mi lọ́dún kan láyé Ọkọ́ta a máa ń rí sim Sọkọta ni. ilé wọn lọ́kọ́ta ń gbà. ilé a máa ń rí sim Sọkọta ọwọ́ ọ̀rọ̀ lẹ́ báyìí agbọ́dọ̀ ti débẹ̀ àníṣe àtàwọn fi ń jókòó àwọn máa wà lọ pósìtì báyìí àwọn máa wà ní. ṣèkọ ló ń ṣe fàájì àbí. àwọn máa ń lọ ṣe fàájì bẹ́ẹ̀ la máa lọ rí sim sí tó bá ti ṣeré àwọn máa wà lọ́ọ̀kan wa àwọn máa to tébù sí ẹnu géètì sí ti mo ló ṣẹlẹ̀ lọ́dún yẹn àṣé olóyè ti fún wúmà yẹn lówó bí àwọn wúmà yẹn bá ẹ̀pù wá ní táìmù yẹn owó ní ìgbà yẹn bóyá bíi 200 and kìíní kan náà àwọn fún bóyá bíi 220 àbí kìíní kan ní ilé gbàgbé kò wá mọ̀ pé olóyè yìí dáhùn mọ̀ ó gbé bùkátà lọ bá wọn wọ́n ti fún lówó yẹn bó tún ṣe lọ lo strategist mi wà nìyẹn ó kò tún lọ pọn ọmọ bóyá táìmù gbẹ̀yẹn tó wá bólóyè ó lóyún torí ẹ̀ òun fẹ́rẹ̀ tí òun fẹ́ ṣe gba olóyè tí owó ní ìgbà yẹn bíi 200 náà fún ọkọ mi ìrántí mọ ọkọ jù bẹ́ẹ̀ lọ so kò tún wá pé after ìgbà tó bímọ àwọn akọ tí wọn wà ń ta àkàn ti fàájì ni olóyè rẹ jókòó lọkọ náà bó ti ṣe lo pátá mi wà nìyẹn ló tún lọ lo ceremony pé kéèké ọ̀fìn gbogbo tí ó bá tó pọn ọmọ wá bó ti ṣe gbádùn that story wà nìyẹn olóyè kọ gbogbo báyìí pé mo mú ẹ náà ìwọ kọ́ ló gbé bùkátà wá bí n gbà ẹ̀ tí ó ní kinní kan tó wà nínú ó fẹ́ rẹ́ǹtì ló fẹ́ bímọ ọkọ ẹ̀ ṣe gbá tí mo fún ẹ lówó ó tún wá so nísìnyí tó lè bá bínú sẹ́ni yẹn ẹni tó rìn kọjá lọ tó ọmọ ọkọ ló ti ṣe wọn á ní Wasiu Ayinde lù ara Wasiu Ayinde ò dáa tó ń sọ nìyẹn ìrọ́dẹ̀ ló ń pa. ìyẹn ni pé gbogbo kinní yẹn náà come with a price pẹ̀lú nǹkan tẹ̀ ń sọ pé téèyàn bá jó lókìkí bí oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀. oríṣiríṣi nǹkan ni èèyàn tó dáa jù nílé ayé tèmi nígbèsè ayé tèmi o tèmi sọ Wasiu Ayinde ni ẹni tó bá ní kí Wasiu Ayinde ò dáa kó lọ jẹgbẹ. Alhaji Tao Balinga bó ṣe rí bàbá ti sọ yẹn inú mi dùn nípa àwọn mákẹ́tà
mo fẹ́ ká sáré mẹ́nu wọn bẹ̀yẹn náà torí ẹ̀yin ti ṣe rẹ́kọ̀dù oríṣiríṣi ẹ ti mọ̀ ń pa ẹ̀ ó wà dà pọ̀dọ̀ rẹ́kọ̀dù sí dàbí pé rẹ́kọ̀dù dùn láti gbé jáde mọ́ yàtọ̀ sọ́wọ́n kan tó jẹ́ pé àmọ̀kúrú Paso irú Òṣùpá àwọn èèyàn ń sọ pé àti ṣe rẹ́kọ̀dù kí lè rògbò fà yẹn ṣé mákẹ́tà ni ṣé bí nǹkan ṣe rí ni ṣé ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì ni táwọn ẹ̀jẹ̀ sáré tún já ẹ̀gbà fún wọn upcoming náà tó ń wò yìí. wọ́n nà ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì ó kọ̀ọ̀sẹ̀ second àwọn èèyàn wa wọn ṣe dáadáa gbà ẹ̀. pẹ̀lú àwọn mákẹ́tà. àwọn mákẹ́tà wọn ṣe dáadáa gbogbo ọ̀nà ọmọ mi o gbogbo àwọn afisco olasco corporate gbogbo wọn. ṣé wọ́n ń chìtàn wọn lórin. kò jí pé mi àárín yẹn wọn ò ṣe dáadáa ṣá because ifá kan wà tó dífá fún rẹ́kọ̀dù ẹ̀jẹ̀ ká gbàgbé yẹn ó ní negotiation tèmi àti ẹ̀ máa wà yes àwọn míì wọn kì í fọ fílẹ̀ àbí balẹ̀ ń sọ ìbò yẹn yes but later tó bá tún máa di kínní tàbá tún ní pé kí olórin yẹn wá ṣe kínní fún mákẹ́tà yẹn máa fà sẹ́yìn. nígbà tí ẹ pé ìtẹ́ kọ́kọ́ ṣe kò dẹ̀ nílà fúnra nígbà tó bá fà sẹ́yìn yẹn wá ti mọ̀ pé kò sanwó yẹn pé ni bọ̀ tó bá sanwó pé tó ṣe dáadáa tó túta o lè rí mákẹ́tà tó sọ fún ẹ pé òun túta àtàsẹ́yìn tó wá gbowó bọ̀ wọ́n máa sọ fún wa pé kò mú fún un mo bá ìkẹ́ náà ṣe èmi mo má ìkẹ́ náà jáde ìkẹ́ dancing yes èmi mo mú jáde fọ́ọ̀sì iṣẹ́ tó máa kọ́ lọ gbà lọ́wọ́ bàbá tùnú kínní ló ń ta remote fọ́ọ̀sì iṣẹ́ tó máa kọ́ gbà lọ́wọ́ bàbá tùnú mi ìrántí tájú kínní yẹn mọ́ iṣẹ́ yẹn tó wá gbà tí bàbá tùnú gbéṣẹ́ yẹn fún tó ṣe kínní èmi mo mú káàkiri lọ sí àwọn eléré èmi mo mú dọ́dọ̀ wá sáìdì. dancing tó dẹ̀ padà jẹun lọ. èmi ni mo mú dọ́dọ̀ wá sáìdì ẹ lọ bèrè mi lọ́wọ́ ẹ̀. kí ni ìbáṣepọ̀ yẹn àti Báyọ̀wá ṣé. ẹ̀mi ò súnmọ́ Báyọ̀wá púpọ̀ because ọmọ ká ilé tó lọ yẹn olùbá Báyọ̀wá ṣe èmi ò ń ṣe wàdùwàdù. èyí tí ò bá ti ń ṣe pé. èmi ò ń ṣe tabajọ lọbẹ gan pẹ̀lú Paso mo lè má wọlé spirit tèmi yàtọ̀ sí tiwọn mo lè má wọlé mo lè dúró lẹ́nu gẹ̀ẹ́tì yẹn máa ti fàájì tọ́wádìí bọ́ tàwọn bá mi bismillah but nípa ti rẹ́kọ̀dù ń sìn rẹ́kọ̀dù yẹn kọ́lọ́n kún fún àṣẹ kọ́lọ́n jẹ́ kí gbà yẹn padà àwọn íńtánẹ́ẹ̀tì àwọn sim card àwọn memory card wọ́n ti fi bà kíní yẹn jẹ́ kò jẹ́ kí iṣẹ́ gan move tẹ̀bára àwọn olórin náà ń sìn rẹ́kọ̀dù yẹn ò move wọn mọ́. bẹ́ẹ̀ ni láti ṣe láì fún nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó ṣe rẹ́kọ̀dù ẹ̀mọ̀ pa máa ti ní negotiation pẹ̀lú mákẹ́tà iye báyìí la fẹ́ gbà iye báyìí ló máa sọ fáwọn ọmọọṣẹ́ àmà but nísìn kò yá òun náà nígbà tó lè lọ but nísìn ó dà pé ó pè fún lórí tàbá ṣe ń sìn tó ń dà sórí kinní yẹn tó bá dà sórí kinní yẹn nígbà táwọn náà tẹ̀ tó máa fọ wọn ṣe kọ̀rẹ́ sídìí wọn. ẹ̀yin náà tẹ̀ sọ bẹ́ẹ̀. wọn ṣe kọ̀rẹ́ sídìí wọn sídìí míì. ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ kó tó ṣe lẹ́ẹ̀kan báyìí ilé ti lọ. èmi náà ní kinní inú rẹ́kọ̀ nínú mọ́tò mi náà sídìí míì tó bá jáde tó bá pè báyìí bẹ̀rẹ̀ ẹ̀kan báyìí yóò sì máa ha nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi àti wáyé náà nìyẹn. kọ́lọ́n jẹ́ kọ́lọ́n gbé gbà padà ó dáa pé báyìí pé ó fi bẹ́ẹ̀ wà pa fíléré because àwọn gọ́ọ̀dẹ̀ tí ẹ ti fẹ́ bá débi pé kóníkàlùkù máa káwọn náà máa ṣe rẹ́kọ̀dù fún ara wa. Alhaji Tao ẹ ti pẹ́ lórí ilẹ̀ ayé díẹ̀ náà torí bó tẹ̀ ẹ́ pé ọjọ́ ọmọ kékeré náà ọjọ́ wà lórí díẹ̀ náà kí ni ẹ fẹ́ kọ́ wọ̀nyàn mọ̀ ń pa yín gangan kí lẹ fẹ́ kọ́ rántí ń pa yín torí ìrìn àjò yẹn pọ̀ ẹ ti ṣoríṣiríṣi nǹkan tó bá ń sọ pa Tao Balinga àwọn tí ò lè mọ̀ yín bá a ṣe mọ̀ yín bá tajú kí lẹ fẹ́ kọ́ máa mọ̀ ń pé irú èèyàn báyìí lẹ̀ jáde pé tẹ bá lọ kí lẹ fẹ́ kọ́ máa rántí ń pa yín yẹn ní lọ́nsìn yìí o ẹ sì máa pẹ́pẹ́ àmì aftermath Tao Balinga táwọn ọmọdọ́mọdọ́ máa wọ̀ kí lẹ fẹ́ kọ́ mọ̀ kọ́ máa rántí ń pa yín. ìtẹ́lọ́rùn ló dáa fọmọ ẹ̀dá ìtẹ́lọ́rùn gbogbo àyíkáyè tó bá bára ẹ̀ dúró síbẹ̀ má ṣèkì má dẹ̀ ṣàgàbàgebè má ṣojúlé méjì focus lórí nǹkankan ẹ̀rí pé mi sọ fún mi pé mo bẹ̀rẹ̀ lórí sakara òmò ń luya wọn kọ́ mi dáàsì kí n tó fò lọ síbẹ̀ nígbà táwọn ọ̀rẹ́ mi dẹ̀ ti sọ fún mi mo dẹ̀ ní focus pé kíní yẹn mo fẹ́ ṣe tí wọn bá ti ní ìtẹ́lọ́rùn gbogbo nǹkan tí wọn bá ń ṣe ilé ayé pass mark ni bọ̀ tó bá ní ìtẹ́lọ́rùn ìdọ́lúwà bẹ́ẹ̀ kókó bẹ́ẹ̀ ní ìtẹ́lọ́rùn
kí wọ́n má dé sọ pé èmi ni mo tó báyìí ọlọ́run bá ní ọba tó báyìí má sọ pé èmi ni mo tó báyìí ibi tí wọ́n ti ní wọ́n tó báyìí ọmọ kékeré á jáde anẹ́gbọ́n kí ló ń ṣe yín àwọn náà tó ń respect lé nìyí ìwà tá ti wù ní tàbára àwọn kan nígbà kan èmi máa ń sọ fáwọn èèyàn pé kó má wùwà wà mí kó má wùwà mí o èmi lè wùwà kan bíi kémi jẹ lọ kí wọ́n lè ṣe tí ó tó yẹn kó dẹ́wọ̀n fún ẹ kọ́lọ́mà yẹ kárógun ẹ̀wọ̀n kọ́lọ́mà yẹ kárógun ẹjọ́ so ti yẹn èmi máa ń sọ pé kéèyàn ṣọ́ra ṣe tèmi bá fẹ́ kọjá ń bí nsìn ibòmíì wà máa hide ibòmíì wà mí lè hide torí tí máa ń lọ máa náwó mbẹ báni ọmọ alẹ́ mi ọmọ àgbà èmi náà lè máa fún wọn nítorí pàwọn náà ń gbà lọ́wọ́ àwọn èèyàn bọ̀ gbogbo ẹ̀ ilé ayé kéèyàn ní tẹ́lọ́rùn kéèyàn má dé jalè má dé bá tọmọlàkejì ẹ jẹ́ tó bá ti bá tọmọlàkejì ẹ jẹ́ tó bá ti sọ pé ta ni ẹni yìí gan ìgbésí ayé èèyàn máa dáa gbogbo àwọn tó tẹ̀lé mi máa ń sọ fún wọn ẹ má wù àmì o ẹ lè jẹ o bọ̀ ẹ̀kọ́ ṣe mi táwọn ọmọ tá a bá ń jà tí ògbó wọn bá ní wọn lè wá rí wọn èmi lè wá rí wọn because kò sí máa mọ wọn kí ló dé sọ pé kákọ́sì ló máa ń túbọ̀ dàgbòrú gbà mí bóyá àwọn ọmọ kan níbi irú àwọn ọmọ onífádé àwọn asálásálátù bóyá àwọn ọmọ onífádé kẹ̀dẹ̀rẹ̀ àti kọ́kọ́ bá wọn jàrí kọ́ àwọn asálásálátù wà wòrán irú nǹkan bẹ́ẹ̀ ló máa ń dájà rẹ̀ lágbo a máa kó sáàrin wọn kí ló ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni ẹ káàárọ̀ olùbí pàwọ́ tá a wá pa tẹ bá fẹ́ bára yín jà ẹ̀jẹ̀ akọrin ẹ̀bẹ̀ lábẹ́yìn ojú òní máa wọ́ wọn lọ wájú ẹlòmíì lè bọ́ sáàrin wọn kàn ṣe léṣe àmà níta ní ẹ̀gàn ọ̀sán mọ̀ pé àwọn àgàn àti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ àfọmọ tí ó bá mọ wa ló máa ní ta níwọ ẹ tó bá dẹ̀ ní ta níwọ kí n tó ló fẹ́ gbọ́wọ́ àwọn bíi tẹ́ni wọ́n ti ń lù so kí lèmi náà fẹ́ sọ pé mi ní Tao Balinga tó fẹ́ lọ gun páànù fún ìtẹ́lọ́rùn ni torí kẹ́dà ní ìtẹ́lọ́rùn. gbogbo àwọn ẹni tó ti mọ̀ yín tipẹ́tipẹ́ àwọn fáǹsì yín náà tó ti mọ̀ yín náà kí lẹ fẹ́ sọ fún wọn ẹ̀yin lọ́wọ́ lórí ètò lẹ́nìí adúpẹ́lẹ́ Ọlọ́run pé wà láyé gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri tó wà ń bí tó wà lókè òkú káàkiri kí lẹ fẹ́ sọ fún wọn. ẹ tẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìmí ìjọ tí n bá ti jí tí n bá ti ṣàdúrà fún àwọn tó ń fẹ́ títí wa ó kù mí ọkọ lọ nítorí pé tí wọ́n bá ti méèkì ẹ̀ àwa tún méèkì ẹ̀ sí ni kọ́símákìrún láàárọ̀ máa ṣàdúrà fún Paso máa ṣàdúrà fún yá mi máa ṣàdúrà fún MC máa ṣàdúrà fún Sego máa ṣàdúrà fún Kúdẹ́tì ṣé ṣàdúrà fún wọn nìyẹn every day kò ń ṣe pé bóyá mo wà lórí afẹ́fẹ́ ó kù wà mí ìjọ tí n bá lọ torí máa lọ́jọ́ kan bọ́ ìjọ tí n bá jí tí n bá ti ṣàdúrà fún yà tí n tó ní bóyá ti gbàdúrà pé kọ́lọ́ jẹ́ kí lágbájá lówó tó bá lówó èmi náà máa jẹ́ bẹ́ẹ̀ kẹtọ́ lé nkẹ́mi ṣàdúrà fún fáǹsì mo ń ṣàdúrà fún fáǹsì lójoojúmọ́ ó ṣùọ́ nítorí mo mọ̀ pé níbo náà ń bọ̀ àná ṣe bá àná náà bọ̀ àná fún àtúgbọ́dọ̀ gbàdúrà fún wọn kọ́ tún lálẹ́kùn sí ni. èyí tó bá ń dánwò wọn sẹ́yìn máa gbà ń bẹ̀. kí n kọ́kọ́ dẹ̀ máa ṣe Paso kó máa rí kọ́ tó bá ti rí kọ́ a máa gbá owó. àpò tí náà máa ga. àpò wa máa ga igi owó ní Paso kò ní nǹkan kó gbọ́dọ̀ ṣe nǹkan kó gbọ́dọ̀ ṣe. Alhaji Tao Balinga nìyẹn tàti bá ọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ látàárọ̀ adúpẹ́ lọ bàbá ṣe ń fago yín sí i. ẹ má fọ agomi sí o wàhálà máa pọ̀ o. má jẹ́ fago yín sí i. ẹ̀yin tẹ́ bá. kọ́sà àwọn èèyàn máa gomi náà rẹ̀ dì. bàbá àwọn mílíọ̀nù sì fẹ́ mọ̀ o. àwọn èèyàn máa gomi. àwọn mílíọ̀nù sì fẹ́ mọ̀ o àmọ́ mi nífẹ̀ẹ́ kó di kó máa lọ máa di. àmọ́ ẹni tó bá fẹ́ nọ́mbà Alhaji tẹ́ bá rí pé o ní serious kìnnìkan tó fẹ́ bá wọn sọ tó jẹ́ gòtò tẹ́ bá ti kàn sí mi bóyá màá ní kí Láwálé fi nọ́mbà mi sí tẹ́ bá ní nǹkan tó yẹ bá wọn tẹ́ bá ti bá mi sọ èmi máa fún yín lágbo. kọ́ gbére wa kọ́ pé ẹ. tẹ́ bá ti kàn sí mi màá ní kí Láwálé fi nọ́mbà mi sí ẹ kàn sí mi bàbá tó bá gbére wa màá gba percentage. lágbá Ọlọ́run. ṣé kí má bá wọn discuss yìí àbí kí kọ́kọ́ bá yín sọ tó bá ti torí. o lè discuss eré o. mo lè pe 10 million tí bá dẹ̀ tó bá jẹ. bóyá bí tá à ń lọ ẹ bóyá kò tó 10 million kọ́. ó dẹ̀ lè ju bẹ́ẹ̀ lọ tó bá san náà ó máa fi pọ̀ sí i kíkọ̀ dàfà tó sọ́dọ̀ tí yín. kò dàfà tí sọ́dọ̀ tí wá. ẹ sọ fún mi pé látọ̀dọ̀ nígbà tí o tèmi lè gba commission tèmi bẹ̀ bó ṣe wà nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ yín sà. ẹ pẹ́ fún wa o. èmi náà ni wọ́ ọ̀rọ̀. ẹ tún pẹ́ ọwọ́n ti wà nìyẹn látọ̀dọ̀ tó ti pẹ́ ẹ bá wọn dín ní ìtàdé ti Alhaji Tao yìí gbogbo ẹ̀yin tó jẹ́ fáǹsì
di ọ̀gá ńlá ẹni sùúrù àmúyẹ̀wò àmúyìn ní ṣe bí a ti wà pẹ̀lú bàbá ń bí àmọ́ eléyìí náà láti kó jẹ́ gbogbo ẹ̀yin ti mú sí mọ́ bàbá yẹn dárúkọ Oṣòdì rárá o àwa yìí Oṣòdì làwà yẹn dárúkọ Oṣòdì bẹ́ẹ̀ kí yàtọ̀ sẹ́mi tí rẹ̀ kàn kí lóṣòdì fọ́n tó Oṣòdì náà bẹ́ẹ̀ kọ́ bínú sí mi náà. tó bá máa wo start time náà kí ló mú mi ra start time ìwọ yìí ni tó bá lè mọ start time mọ start time bẹ́ẹ̀ni torí mo ń lo bá ti jẹ polówó àwọn yẹn bẹ́ẹ̀ni má pè wọ́n torí ìwọ ó ní program kan tẹ̀ ṣe ní wàá folúkú yẹn lọ́dún yẹn. ṣe lè jẹ́ tán nìyẹn àbí. tán jẹun mo máa láìkẹ́ débi pé. ní tí bàbá adé atún láti pètò yẹn. o sọ̀rọ̀ pé ìwọ ló dálẹ̀. bẹ́ẹ̀ni gbogbo nǹkan tó ń ṣe lórí mídíà sí ìwọ ló dálẹ̀ ìwọ ló kọ́ kíní yẹn. adúpẹ́ lọ́wọ́ pé ìgbà tó ká mi lára. adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. ìjọ tí tẹ bá ti gbé kíní yẹn ọ̀la máa tún gbé fóònù mi. máa gbé rímọ̀ bóyá mo ti lo fóònù mi lo fóònù tó bá ti ní tó ti ń ṣe báyìí máa tún. adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. bàbá táwọn máa ṣe léyìí ẹlẹ́màjẹ́ chairman ìdè òṣèrẹ́dì. wàhálà máa wá torí mo like program. ọ̀yà ẹ̀hún lẹ́tí gbọ́ yẹn ṣó lè jẹ́ tán yẹn láti wọlé lọ́dún. bàbá kan ti jọ ló ń tẹ̀ special appearance tó tún máa wọlé lọ́dún òun lọ́dún sàn yẹn kò ní bàjẹ́ láéláé mo ní pẹ́ lọ Láwálé Tẹ̀mọ́wọ́ tájọ wà ń bì ní Àgbàlá bàbá ń bì ní Ìkòròdú ọ̀gá pẹ̀lú Sunday ayọ̀ ọba àwọn ọmọ ọ̀gá náà wà ń bẹ̀ wọ́n ẹ̀gbọ́n àńdọ̀ tájọ wà pẹ̀lú wọn wà lẹ́yìn kámẹ́rà lérí wọ́n ń bì náà tẹ̀bádẹ́lẹ̀ bá wa kí ọ̀gá lẹ́yìn àwẹ̀ àwa kí wọ́n lé ẹ̀yin ará lé ẹ̀yà talẹ́fẹ́ kí lóṣòdì mi ò fẹ́ gbàgbé sẹ́ tó rọrùn tó ní máa bínú talẹ́fẹ́ ẹ ti kí MC talẹ́fẹ́ kí lóṣòdì. gbogbo Oṣòdì ni mo fẹ́ kí o gbogbo Oṣòdì pápá tó rán tọ́ ẹgbàá mi ni tó tá máa wí ará Oṣòdì ni máa Mushin àwa ti wá ọmọ Mushin wa ará Oṣòdì so gbogbo Oṣòdì ìdìmọ̀ tó ti nífẹ̀ẹ́ ọ̀gá àwọn ti nífẹ̀ẹ́ mi ọ̀wọ̀ tó wà lára MC òun náà fún mi lóṣòdì so gbogbo Oṣòdì ni mo gbé fún àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà Ọlọ́run ní jẹ́ kí ìlú Oṣòdì parun Ọlọ́run ní jẹ́ kí ìlú Oṣòdì parun gbogbo àlékún tó ń wọlé Ọlọ́run ní jẹ́ kó lọ sẹ́yìn Mushin wa náà tá a náà jẹ́ kúrò Ọlọ́run ní jẹ́ kí Mushin wa parun àti gbogbo Èkó lápapọ̀ àti Nàìjíríà lápapọ̀ kọ́lọ́ kó wà pẹ̀lú. ìfọ̀rọ̀wérọ̀ nìyẹn pẹ̀lú àgbà mo ní olórin ni wọ́n onílù ni wọ́n mánéjà ni wọ́n káàkiri òun ni wọ́n ti nẹ́nu bẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adẹ̀rí wọn inú wa dùn èyí tó ṣe yìí wọ́n kàn ṣe fún wa ni wọ́n déédéé ṣe o kí bàbá jókòó sórí kámẹ́rà fún wákàtí méjì kan wá ṣe ìfẹ́ ni adẹ̀dúpẹ́ lọ́wọ́ yín ọmọ rẹ̀ táwọn ẹ̀dúpẹ́ lọ́wọ́ yín ẹ gbádùn eléyìí kẹjẹ́ kó lọ káàkiri àgbáńlá ayé ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dà o. Mashallah.